Yorùbá ló láṣà ayé ọmọ Yorùbá àwa ló láṣà àrọ́wọ́ joyè ìmáàmù mi ìyá ló láṣà ọmọ Yorùbá ayé Yorùbá àwa ló láṣà mi mo fẹ́ ṣé ìṣèjọba láti pàmí láyò báyìí lórí ètò lónìí. Àpọ́nlé pẹ̀lú ọ̀yàyà sí wa ní o. Bàbá ìyá ètò ṣáájú kìí ní ajíkẹ́rù. Bàdó láṣà. Àlàájì àbá àṣàpàdé òbí rere àwọn ni wọ́n fi eléyìí dá wà lọ́la fún àwọn ló láṣà. Yorùbá ló láṣà ọmọ Yorùbá. Ìmọ̀ tó fún ni lọ́gbọ́n. Olówó. Àjàsówó la máa já sọ́lá. Kọ́lá bèbí àyà ìjítẹ́nu. Manchester United Kingdom. Àwọn lálàṣà wa ẹ̀yà jẹ́ ká gbé lárugẹ. Ọmọ Yorùbá lè wà àwa lálàṣà wa ẹ̀yà jẹ́ ká gbé lárugẹ. Ọmọ Yorùbá lè wà àwa lálàṣà wa ẹ̀yà jẹ́ ká gbé lárugẹ. Ẹ bọ́ dáadáa. Àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run onímọ̀ tó mọ tẹ́nìkẹ́ni mọ̀ adániwáyé tó mọjọ́ tó ní kálukú wá sọ nínú ọlẹ̀ inú ìyá wa Ọlọ́run tó sì mọ ọjọ́ tó ní kálukú òdàkẹ́jẹ́ tílẹ̀ ó tẹ̀ oníkálukú wa kábíyèsí atẹ́rẹrẹ kárí ayé àná òní ọ̀la ọ̀túnla ọ̀sẹ̀ oṣù ọdún yìí kábíyèsí gbogbo ọdún aláṣẹ lórí ayé oníkálukú wa Ọlọ́run tó jẹ́ adé lórí ọkùnrin ó jẹ́ adé lórí obìnrin ó ti ń bẹ kóhunkóhun tó máa bẹ òun náà ni ó sì máa bẹ nígbà tí ò bá ní sí ohunkóhun mọ́ ààrí ó sì ń ṣiṣẹ́ rírí Ọlọ́run ti ń pàṣẹ nínú aginjù tí gbogbo igi múlẹ̀ fún ó ń pàṣẹ ní gbangba láàrin gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbogbo wa sì ń wá rírì yẹ èmi àti ẹ̀ mọ̀ pé ní olóòpó téèyàn ń fi gbogbo gbà á bọ̀ ni bẹ́ẹ̀ bá gbẹ́bọ fún nídàájí déédéé ni bẹ́ẹ̀ gbẹ́bọ fún láàjì déédéé ni bẹ́ẹ̀ gbé fún lọ́sàn-án lákòókò ganriganri bí ìwú ìta wà lọ́sàn-án yìí déédéé ládániwá yóò gbà kò sí lóhun kan mìíràn ju pé ká mọ̀ la ẹnu ọpẹ́ wa pé ó ṣeun pàápàá jùlọ fún gbogbo àwa tá a sì láǹfààní tá a sì ní túpe lórí ìpẹ̀lẹ̀ adániwáyé òṣùbà rẹ̀ rí o tó kábíyèsí ẹ ṣeun ẹ ṣọ́ wa lọ́sẹ̀ tó kọjá tó ti padà dé bá ṣe ń dé tí kì í bá ṣe tìfẹ́ àtàánú ìwọ Ọlọ́run adániwáyé ọ̀pọ̀lọpọ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá sísìn ó ti dẹ́ni àgbégbè ẹ ṣeun Ọlọ́run wa tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà ìbá dániwáyé nù kí n wá júbà àwọn èèyàn náà torí àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọdé tó bá mọ owó wẹ̀ ó di dandan kó bá gbàjẹ́ ìbá gbogbo àwọn ènìyàn gbogbo àwọn tó ju ni lọ pátápátá tó lè ju nínú èmi a máa wí bẹ́ẹ̀ ìbá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ àwọn tiẹ̀ tó máa lérò bá tiẹ̀ fẹ́ ro nǹkan kan rárá ìbá àwọn àgbàlagbà ìbá ọmọdé ìbá ọkùnrin obìnrin ìbá gbogbo àwọn tó ti fàṣà àti ṣe ilẹ̀ Yorùbá tó ti fi dẹni ńlá
ẹni gbòógì láwùjọ àti káàkiri àgbáláyé. Ẹ káàbọ̀ sórí ètò kan tá a gbé kalẹ̀ fún ìgbéga àṣà, ẹwà, ògo àti iyì ilẹ̀ Yorùbá. Bùkọ́lá Ajítẹ́rù lèmi jẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ adániwáyé. Èmi a máa júwe ara mi pé tó èmi lọ́mọ adúláwọ̀ tó ń dán gọ̀jọ́gọ̀jọ́ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Èmi nira tèmi lára, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ mí mọ̀ bẹ́ẹ̀. Adúláwọ̀ ni mí, kò sì ṣeé ṣe fún mi kí n wá mọ tera mi ní kinní kan. N ò pupa o, àmọ́ àǹfààní adúláwọ̀ náà mò ń jẹ. Bó bá jọ́ṣẹ́ kóró mo fi wẹ̀ dédé ara mi ló ṣe. Bó jọ́ṣẹ́ olómi ni ìmáàmù mi, déédéé ni èmi nira mi lára. Adúpẹ́ lọ́wọ́ adániwáyé fún àǹfààní ọ̀hún. N ò wá lé kẹ́nikẹ́ni kí n mọ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà. Ẹ kúlé ń là ń kára lé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Òyà óyà onídáhùn tàwọn onídìrí ojú gbòòrò sì láàfin kí wọn bá rí pé wọ́n ń ṣiṣẹ́ ribiribi lọ́wọ́. Ẹ kú òkúnra onítàláboyún. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà jákèjádò àgbáńlá ayé gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò wá kẹsì tí ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí ètò kan tá a gbé kalẹ̀ fún ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, èmi a máa wí ní gbogbo ìgbà pé adániwáyé ò ní jẹ́ ìjọra mi lójú, nítorí pé láìsí ìfẹ́ yín kò lè sí ètò Yorùbá ló láṣà. Tó ká kọ́kọ́ kanlẹ̀ fún gbogbo ibi tó yá kanlẹ̀ fún rẹ̀. Àwọn àgbà náà ló ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí wa tó mọ́ni lójú. Ẹni tí ò tiẹ̀ wo bí tá a tiẹ̀ wà kí láwàá ṣe. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ń kì wá lẹ́yìn. Ẹni àkọ́kọ́ ẹni tọ́lọ́run mọ̀ ni. Gbogbo ìgbà mo máa ń wí pé oríṣiríṣi nǹkan lẹ́nu èmi tí mo lè fi mọ́ polówó wọn. Àmọ́ wọ́n ní obìnrin yìí mọ̀ polówó mi. Ṣáàmọ̀ pè mí lẹ́ni tọ́lọ́run mọ̀. Àwọn ni wọ́n ń fún gbogbo àwọn èèyàn tó bá jẹ ẹ̀bùn wa ní abala kíkanjú láti orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀bùn ẹgbẹ̀rún 2 náírà. Àtòṣù kẹsàn-án ọdún tó kọjá ni wọ́n ti ń ṣe, kò sì sún wọn kò ní bẹ́ẹ̀ wọ́n láṣẹ Elédùmarè. Ọwọ́ yóò ní kọ̀sàlẹ̀ àpò. Ọpẹ́ kejì ó lọ sọ́dọ̀ ìyá mi dáadáa. Afili concept mo wà pọ́pọ́lọpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà lẹ́ẹ̀mọ́ wò pé àǹkárá Afili concept ó ní mo wọ̀ lónìí. Mo ní kémi náà tiẹ̀ gbé gakẹ́rí dáadáa lára mi. Bó bá dúró régérégé ẹ dákúndábọ̀ ẹ jí mọ̀. Ìyàwó Ajádesọ́lá Fẹ́ni fọ́rọ̀ àwọn olùfilọ́lẹ̀ Afili concept ètò yìí wọ́n gbé kalẹ̀ fún ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà ní ẹ̀kan lọ́dún ló sì máa ń wáyé nílùú Manchester bí. Ìyá aláǹkárá wa lèmi máa ń pè wọ́n torí àwọn wọn ń kàǹkárá fún wa. Máa ń kí ló dé púpọ̀ ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà lẹ́ṣà ń gbá ǹkárá lọlé. Ẹjẹ́ mi náà tiẹ̀ fi ṣàkọwò kí n tiẹ̀ wò bó tiẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ bá ti jẹ́ kó dúró régérégé lára mi ẹ ṣáàjẹ́ mọ̀ ẹ̀yin ẹ̀kan rọra fọ̀rọ̀ ńlẹ̀ kẹ́ẹ̀tì bá ń dúpẹ́ lọ́wọ́ Afili concept. Ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò láṣẹ adániwáyé. Iléeṣẹ́ S2 Ultimate Herbal Remedies orílẹ̀-èdè Nàìjíríà làwọn wà. Alágbo òwòsàn tí wọ́n mọ́ ńlá ni wọ́n. Nǹkan oṣù ń ṣe ségesège ní ẹ̀jẹ̀ ríru ní oríṣiríṣi nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tewétegbò ìbílẹ̀ tó sì ń ṣiṣẹ́ fún ara òní. Bẹ́ẹ̀ bá fẹ́ nǹkan kan ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0707940 0 Iléeṣẹ́ Bright Fame Facilities Limited. Bàbá mi dáadáa ìrẹsì ni wọ́n kó fẹ́tò Yorùbá ló láṣà. Ìrẹsì kílò 5 pé bẹ́ẹ̀ bá ṣàtìgbà béèrè wa ká mọ kó fún yín. Ẹ fẹ́ ra lé ni ẹ fẹ́ ta lé ni lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti kọ́ àwọn ilé ńlẹ̀ owó pọ́kú ni àǹfààní àti san díẹ̀ sí wà. Tẹ́yìn náà ó do nílé. Ó kúrò ní pé wọ́n fi wá jẹun bóyá àti ẹ̀ráyè lórílẹ̀-èdè Nàìjíríà. Àwa fowó kan ránṣẹ́ ẹni fi ń dáṣọ tí wọn ò rí bẹ́ẹ̀ wọ́n ti ṣetán fún yín. Ẹ kàn sí wa tẹ́ bá fẹ́ nǹkan kan àbó mìíràn látọwọ́ wọn. Iléeṣẹ́ Glory Print bàbá mi dáadáa iwájú lọ̀pẹ́ ìbí tí yóò kúkú wọn rè. Ife làwọn fi jí ètò Yorùbá ló láṣà wọ́n sì gbé orúkọ wa gbàgàdà sí i. Wọ́n ní a máa fún yín bẹ́ẹ̀ bá ti ń gba ìbéèrè wa. Láṣà adániwáyé ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ bá tún wá lọ bá wọn tẹ́ fẹ́ ṣe ohunkóhun ẹ ṣáà ti dárúkọ Yorùbá ló láṣà. Wọ́n láwọn fún yín ìdá 10 nú ẹ̀. Èmi gan lèmi gan ṣẹ̀ mọ̀ pé àwọn ọkọ̀ Yorùbá ló láṣà yìí èèyàn fi ń jàǹfààní o. À ń bọ̀ wọ́n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ bó bá yá. Tó bàbá mi dáadáa Salford Event Hall Aṣíwájú Ṣẹ́gun Bẹ̀lẹ́ àgbàlagbà ọ̀jẹ̀ ni wọ́n agbáṣàgà pàtàkì ni wọ́n. Gbọ̀ngàn wọn ni wọ́n gbé kalẹ̀ wípé bẹ́ẹ̀ bá ti gbà béèrè 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ètò Yorùbá ló láṣà. Tí ẹ ṣe pa aràn yín lọ́wọ́ ẹ wá ṣayẹyẹ ń bẹ̀ lọ́fẹ̀ẹ́. Aṣíwájú ló ṣe yín. Wọ́n ní ẹ wá ṣayẹyẹ ń bẹ̀ lọ́fẹ̀ẹ́. Èmi bá tún ní ẹ̀ ṣe mọ́ fún wọn ńlá jù wọ́n ní rárá o. Gbogbo ẹ̀ pátápátá ni kẹ́ ẹ wá gbà lọ́dọ̀ àwọn
láì gba kọ́bọ̀ lọ́wọ́ yín láṣẹ adániwáyé ìdí tó ní kálukú wó fi ráyẹyẹ ṣe adániwáyé ò tì sí wa níwájú sọ̀rọ̀tọ̀ ní kéèyàn jẹrú bíbá ọ̀tọ̀ ní kéèyàn ó níbi téèyàn ó fi ṣàyẹyẹ láṣẹ Elédùmarè iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí yóò mọ̀ rè láṣẹ adániwáyé Divine of Lances and Afro-Caribbean Shop ìyá wa dáadáa Mirabel Odigi ìrẹsì àwọn náà kò jìn wá wọn wá fi adédè lórí wọn bá tún kó lẹ́bàárà jìn wá bẹ́ẹ̀ bá ṣe lè pè kó tó ní ìwọ sáà ti gbà béèrè wa á bá gbé lé yín lọ́wọ́ sáàmọ̀ pé lọ ni kò sí àríyànjiyàn bẹ́ẹ̀ èmi fún ara mi náà ń tún ètò yìí lẹ́yìn ẹ kúkú mọ̀ iṣẹ́ tiwa adániwáyé ìdí ọ̀rọ̀ yìí náà ni kọ́lọ́njú kókó dákúndábọ̀ kó já máa ṣàṣọyìn bẹ́ẹ̀ bá fẹ́ ṣolùdarí ayẹyẹ káyẹ ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079 1 ẹ̀fà 8 0 9 àti 0 yálà lédè òyìnbó ni àbí lédè abínibí wa ẹ kàn sí wa àbí alága dúró àbí alága ìjókòó fún ìgbéyàwó lágbára Adániwáyé iwájú lọ̀pẹ́ ibi tí oníkálukú wó mọ̀ rè ètò Yorùbá ló láṣà àti láwẹ̀ tiwa lórí Facebook ẹ̀rọ ayélujára tẹ̀ tí ń wò wá bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí tá à ń ṣe lọ fi àmì ìfẹ́ hàn torí ìfẹ́ ṣe pàtàkì ẹ fi ṣègbóríyìn fáwa náà nítorí pé kì í ṣe tó dẹrùn nígbà àlejò agbáṣàgà mi gan wọlé àwọn náà tó sùúrù fún wa ẹ dákúndábọ̀ láṣẹ Adániwáyé ìfẹ́ gbogbo wò ní dìbàjẹ́ gbogbo àwọn iṣẹ́ wa tá a sì ti ṣe tó ti kọjá gbogbo ẹ̀ ló ti ń bẹ lórí YouTube ẹ lè lọ máa tún wọn wò kẹ ẹ ní àǹfààní láti gbogbo àwọn olólùfẹ́ yín tí a gbé wá sórí ètò ẹ dákúndábọ̀ ẹ mú gbàgbé ayẹyẹ tí ń bọ̀ My Green Gin ń jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adániwáyé ọjọ́ 16 oṣù tó ń bọ̀ gbogbo wa lájọ wà ń bẹ̀ láṣẹ Elédùmarè ẹ̀yin tẹ́ ẹ bá ti ràwé wọlé yín ní kánmọ́kánmọ́ ẹ tètè lọ rà á ìpolówó èmowí lọ́sẹ̀ tó kọjá náà Able Trust Cargo àwọn ń gbẹ́rù lórílẹ̀‐èdè Nàìjíríà ní gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ gbé lọ ẹ kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079 302 77095 ẹ ṣeun tó èmi lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ àgbọ̀dọ̀ fàkókò wa ṣòfò nítorí pé kò sí ìdí tá a fi gbọdọ̀ mọ́ ṣètò Yorùbá ló láṣà ni èmi kún dígbádígbá ó kún dígbádígbá ṣùgbọ́n mo mọ̀ pé ó bu Adániwáyé náà ní nítorí tiyín náà ni mo mọ̀ pé ẹ ti ń wo àlejò mi ẹ ti ń wò wọ́n ojú ni wọ́n ìṣe àìmọ̀ fún olóko Sàràkí ìlú ni wọ́n ìlú mọ̀ọ́ká ni wọ́n gbajúmọ̀ ni wọ́n olólùfẹ́ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n olùkọ́ni àgbà òun ni wọ́n kọ́ni nípa ẹ̀sìn Islam wọ́n sì gbàmìyẹ tó yàn lórí eléyìí ẹ wá ń tọ́ni sọ́nà ní láṣẹ Adániwáyé ẹ̀yìn òun sílẹ̀ tẹ̀. àmì àṣẹ. ẹ dákúndábọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà oníṣòwò gbòógì tún ni wọ́n nílùú Manchester tá a wà yìí ìdáyà àná wọn ń bẹ́ẹ̀ bì kan owó tí ń gbẹ̀yìn wọlé ní gbàwájú wọlé ní gbọ̀tún wọlé ní gbòsí wọlé ìwà máa bóyá kò ní wọ́n fi bá ń gbé wá lónìí ni àbí ṣàkàṣàkà ńgbà àwọn bá ṣàfihàn lọ ní màdúró nǹkan fi bá wàlúwà gbogbo ẹ̀ lẹ́fi gbé wá òtí dáadẹ́ orí ètò lẹ́ti sọ gbogbo àwọn olólùfẹ́ wa náà sì wò yín ẹ dákúndábọ̀ ẹ bá ń pẹnu pọ̀ kẹ bá ń kí àlejò agbáṣàgà mi pàtàkì ìmáàmù Nasirullahi Walifatu nílùú Manchester wà níbí ni wọ́n Alhaji Abdulkabir Hamzat Adékílékún ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà bàbá mi. olóòtú mo ń gbọ́ yín Alhaji mi olóòtú mo ń gbọ́ yín náà abínibí tọ́lọ̀ ń fi ráyàn yàtọ̀ sí ń tá a ṣe wàhálà ká tó máa ṣe bẹ́ẹ̀ni eléyìí ọba Èdùmàrè ló fi rán yín gbogbo bẹ́ẹ̀ tí í ṣe Olúwa ló ń gbẹnu yín sọ Olúwa ló sì fún yín ṣe ìlú mọ́kálẹ̀ yìí náà àyà àjítẹ́rù Olúwa máa fi ń ṣe o Olúwa máa fi ń ṣe o Olúwa ṣe ti gbàdúrà nígbà tí a ti rí aláyélúwà tí a ti rí aláyélúwà Ọọ̀ni àdìmúlà tìlú Ifẹ̀ tí a ti ẹ̀ńdọ́ọ̀sì wa wọ́n ti gbà wá wọlé pé àṣà Yorùbá ló làṣà ó póríṣiríṣi abẹ́jẹ̀rẹsì bàbá ìrẹsì póríṣiríṣi lọ́jà ẹ bọ́ sọ́jà ẹ wò ní tó bá wù yín bẹ́ẹ̀ ni Yorùbá ló làṣà náà ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ètò ní bẹ ètò yìí ọ̀gá ló jẹ́ nú ètò torí pé kí ni ó kún fún ọgbọ́n
àti òye olóòtú olúwa máa fún àmì iṣẹ́ àṣẹ bàbá gbogbo wa pátápátá àní ṣíṣe àmì àṣẹ iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí máa ń ré sí Bẹ́ẹ̀ni. iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí wọ́n máa ré sí o àmì àṣẹ àmì àṣẹ olúwa tó gbé tó ìkalẹ̀ kò ní panẹ́ àmì àṣẹ àwa kan náà kárí ayé àmì pẹ̀lú ògo ti ọlọ́run ọba àmì orúkọ ti tèmi bẹ́ẹ̀ ṣe wí òun náà ni ẹ ti pè fún gbogbo ayé yẹn kó tó bí wa náà lọ́rùn ti sọ wá lórúkọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orúkọ mi ni Abdulkadir ọmọ bíbí Amusa Adékílékún ó kọ yín sì kún ó kún lóòótọ́ èmi láti wò pé ilé agbódo Yorùbá ló láṣà gbọ́dọ̀ kún lónìí Adékílékún ó kọ gbogbo ibi tí Ọlọ́run bá ní káwọ̀ ó máa ń kún ni àmì àṣẹ lóògùn Ọlọ́run àmì àṣẹ ìbí náà tá a sì wọlé ní àti dẹ́sẹ̀ wọbẹ̀ nìyẹn òun náà ti ń kún àmì àṣẹ a tún máa kún sí àmì ni àṣẹ bàbá a kún fún àlàáfíà àmì a kún fún ẹ̀kọ́ Àmín. baálẹ̀ arọ̀ Àmín. Àmín. a ti kún fún owó a kún fún ìfẹ́ nulẹ̀ Àmín. a kún fún ìfẹ́ bí iṣẹ́ pẹ̀lú ògo ti Ọlọ́run ọba. àmì àmì bàbá ẹ ṣeun mo dúpẹ́ tó gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà a mọ̀ pé kó tó di pé adára bíi yóò sá níbi kan tá a ti wá gan ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ mọ̀ pé ibi tí a tiẹ̀ mọ̀ ní wọn gan ọmọ ìlú ilẹ̀ Yorùbá ò gan ni bàbá mi. ṣé olóòtú kéèyàn ò nífẹ̀ẹ́ ìlú ẹ̀ nínú ẹ̀sìn wọ́n tún lára ìdájọ́ tó ní mo nífẹ̀ẹ́ ìlú mi púpọ̀ jù gbogbo ìgbà tí n bá ń sọ̀rọ̀ yálà ní mọ́sálásí yálà ní chọ́ọ̀chì yálà láríyá mi ò lè ṣe kí n má dàá kọ lóru ẹ̀bùn oríṣi mi olóòtú mọ́tò tọ́lọ́ ń jogún mi bí ọkọ̀ ìlú mi ní bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ọkọ̀ ìlú mi ni ọmọ bíbí ìlú Ẹdẹ ni èmi ṣe àwa ní a máa kì ní Ẹdẹ mọ̀kó àrógún ajíṣọ̀ṣọ́ ajífọjọ́ gbogbo dàbí ègbé gbogbo ọmọ Ẹdẹ orí òkè láwà àní jábọ́. àmì àṣẹ ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ ọ̀ṣọ́ yìí náà ni gbogbo ohun tó kó wọlé gbogbo ẹ̀ náà láti rí tọ́ ṣé wá rí gbogbo àwọn àlejò agbáṣàgà wa pàtàkì gẹ́gẹ́ bí ètò ẹ̀yìn jẹ́ lónìí lórí ètò àmọ́ ṣàlàyé fún ọ pé dákun dábọ̀ ẹ fún mẹ́ta gbòógì ẹ fi júwe ìlẹ̀ Yorùbá wa tó lọ́pọ̀lọpọ̀ ló tiẹ̀ lè mọ ọgbọ́n Ẹdẹ tí wọ́n tiẹ̀ mọ nǹkan pa bẹ̀ yálà oúnjẹ ni ẹ ti sọ oríkì yín ìyún èmi ò lè kà mọ́ mẹ́ta àwọn ẹ̀ṣẹ̀ tún wá sọ mẹ́ta míì yálà oríkì aṣọ àbí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́dẹ̀ àwọn ohun ìdánimọ̀ gbòógì ẹ dákun dábọ̀ ẹ mọ̀ ń bẹ̀ fún wa bàbá. ní gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire wọ́n mọ Ẹdẹ ìlú tí mo ti wá tí wọ́n ti bí mi lọ́mọ wọ́n mọ̀ ọ́n tí wọ́n bá fẹ́ kì wá wọn ní Ẹdẹ Enílá Ẹlẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ wá sí àwọn oúnjẹ wọ̀nyí bí ilá bá wọn kárí ayé tá a bá dẹdẹ ọ̀pọ̀ lẹ máa rí ọ̀pọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ bá sì dẹdẹ tẹ bá dẹdẹ ẹ bá wulẹ̀ sanwó ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n ń fún ọ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni wọ́n ń fún ọ lẹ́kọ̀ọ́ lẹ́dẹ èyí tó wá jẹ́ pàtàkì jùlọ ni pé tá a bá mú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ìlú méjì ni wọ́n ń sọ Yorùbá tó gbilẹ̀ gbogbo ìlú yòókù tó làmìlaka gbogbo ìlú yòókù gbogbo etí tí ń gbọ́ mi ẹ̀tún lẹ gbọ́ nǹkan kan lénìí gbogbo ìlú yòókù pátápátá wọ́n lédè tiwọn tí Ìbàdàn bá sọ̀rọ̀ Ìbàdàn ní Yorùbá tí ó fi kún bóṣojú bá sọ̀rọ̀ wọ́n ní tiwọn bífẹ̀ tá a ti wá ibi ojú ibi òye ibi ojú wọn ti mọ wá wọ́n lédè tiwọn bẹ́ẹ̀ ni Iléṣà lédè tiwọn Ìjẹ̀bú ní tiwọn ìlú méjì tó jẹ́ pé Yorùbá ògidì Yorùbá tí ò sàmúlùmọ́lá bẹ́ẹ̀ tó jágere òun náà la Ọ̀yọ́ Aláàfin àti Ẹdẹ mọ̀kó àrógún Ọ̀yọ́ náà lẹ́dẹ̀ ti wá Ọ̀yọ́ ni wọ́n ti rántí mi kọ́ lọ máa gbowó oníbodè lẹ́dẹ̀ tó wá bí Ẹdẹ jáde kó tó jẹ́ pé tí mi àgbàlé Ọlọ́fà náà là ń jẹ lẹ́dẹ̀ yàárọ̀ yìí ó ti jẹ́ ní olóòtú. ó ti gbà bẹ́ẹ̀ inú mi sì dùn ara mi sì yá gágá
ní tí mo máa ń wí lórí ètò Yorùbá ló láṣà ni pé agbádọ ọgbọ́n lètò yìí kó ní kálukú wo mọ ọbù tiwa múnú ẹ̀ ní kódà ojoojúmọ́ lèmi atọ́kùn fún ara mi ń kọ́gbọ́n ojoojúmọ́ ni gbogbo àwọn àlejò agbáṣàgà mi ń kọ́gbọ́n ojoojúmọ́ ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ̀ sí ń gbọ́ wa náà ń kọ́gbọ́n ẹ wò ọgbọ́n yóò ní dòwú láṣẹ ìdániwáyé ẹ mọ tí wàá ń gbà mí láyà rẹ láti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ nísìnyí tí ìpàdé ìbò kankan kó mọ̀ wá jẹ́ pé ilé ẹgbà ẹ̀bùn wa tọdún ìní torí pé gbogbo àwọn àlejò agbáṣàgà wa èbó wọn ṣàṣe yóò jẹ jáde ni wọn ò tí ì gbọ́ kankan pé ṣé wọn tẹ̀lé yín wá fún ètò lónìí ni ẹ jẹ́ àmọ̀ wò lọ o kò ní í dá kálá ìdí ogun kí wọ́n. ẹ ti nígbà tá a bẹ̀rẹ̀ ètò ẹ pílẹ̀ orin kan fún wa. pílẹ̀ ti jáde. ọkọ yìí lọ́dún rẹ̀ ṣe yọ̀ wá nílàkà mo ti gbé bọ́ọ̀tà kí mo wí pé ṣé ẹ̀yin náà gbọ́ pílẹ̀. àtijọ́ ọ̀dà ajá wọn bá lọ. ọkọ yìí lọ́dún rẹ̀ ṣe yọ̀ wá nílàkà mo ti jáde ẹ̀sùn ọ̀sọ̀rọ̀ mọ́. ìdílé ní jẹ́ ẹni àbẹ̀lọ́ kí tí mò ń dúró lè gan ló ti bọ́ ta. àdó àǹtẹ̀sí náà nìyẹn. ló ti jáde o. pé gbogbo Yorùbá tí wọ́n wá bí ẹni débi òyìnbó àmúlùmọ́lá omi tẹ mú bí ẹ lápò ẹ̀pọ̀ náà rọ yín àwọn ti pọ́ńtà mọ́ ni. mo ti retí rẹ̀ ó sì bọ́ ta lákòókò tí mo fẹ́ gan ló bọ́ ta. so ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ àkòrí ọ̀rọ̀ wa lónìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣàlẹ̀ mọ̀ pé oṣooṣù la mọ́ ń gbé àwọn àkòrí ọ̀rọ̀ tó jẹ mọ́ ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wá sórí ètò ìkíni là ń jíròrò lé lóṣù àmọ́ mo ti wí fún yín bẹ̀rẹ̀ oṣù yìí pé àná gùn á gbé wọnú oṣù tó ń bọ̀ pẹ̀lú torí ìkíni àkòrí ọ̀rọ̀ tó tóbi gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni a sì fẹ́ ṣe é ní kíákíá a fẹ́ tú iṣu rẹ̀ sísàlẹ̀ kòkòrò àmọ́ lónìí ń sàlejò agbáṣàgà mi tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ó ní ìkíni àwọn oníṣẹ́ ọwọ́ àti ìkíni àwọn oníṣòwò a ti ń sọ̀rọ̀ lórí ìkíni láti bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 báyìí tó àlejò agbáṣàgà mi gẹ́gẹ́ bí ẹ̀yin gangan fún ara yín o táì dórúkọ bàbá yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ àdániwáyé bó o lẹ ṣe lè ṣàpèjúwe ìkíni gan wípé kí ni Yorùbá ti ẹ̀ ń pè ní ìkíni gan fún ẹ̀yin fún ara yín bàbá mi. lóòtú ẹsẹ ọ̀rọ̀ ńlá rẹ gbé kalẹ̀ gbogbo tí ń pè láṣà wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ló kún fún ọgbọ́n ó sì kún fún òye tí ẹ̀dá bá rẹ̀ ń tọ́ ẹ̀dá ò ní sọnù. ẹ̀rí ìkíni ní ilẹ̀ Yorùbá orígun kan ni nínú àṣà Yorùbá tí ó pàtàkì. Yorùbá ní igi gogoro mọ́gun wa lójú àtòkèrè láti wò ó ẹnìmọ̀ tí ọmọ tí ò bá jẹ́ àṣàmú kékeré ó ti máa ṣẹnu sámú lọ wà ní àṣàmú lélẹ̀ ọ̀jẹ̀. ẹ̀rí ìkíni ilẹ̀ Yorùbá ìkíni pín sí ọ̀nà tó pọ̀ àmọ́ ìtẹ́ ní ká gbéwò lénìí òun náà lè kíni oníṣòwò àti kíni oníṣẹ́ ọwọ́. ẹ rí oníṣẹ́ ọwọ́ tẹ́ ẹ bá kí oníṣẹ́ ọwọ́ ẹ tó ń fún wọn ní ìdùnnú lórí iṣẹ́ wọn ni ẹ tó ń fún wọn ní àpọ́nlé lórí iṣẹ́ wọn ni torí iṣẹ́ kọ̀ọ̀kan ló ní bá àti kíni ilẹ̀ Yorùbá yìnyín dẹ̀ ní kéèyàn ó ṣe míì bẹ́ẹ̀ lóníṣòwò náà tó náà ń sáré káràkátà ká lè jèrè tẹ́ ẹ tó wá kí i tẹ́ ẹ tó yìn nù tó náà tó dùn. ẹ rí kíni nílẹ̀ Yorùbá ìkíni bá a ṣe kíra wa ó yàtọ̀ ìkíni ọ̀wọ̀ wà ìkíni ọpẹ́ wà ìkíni àdúrà ó sì wà ìkíni ká sì fi sẹ́yìn yàn òun náà ń bẹ. àwọn ibi tẹ́lẹ̀ òtún ní àlọ́ lénìí àmọ́ bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn bá lọ náà nìyẹn ẹ̀yin tẹ́ ń gbọ́ wá ń lé ẹ dákun ẹ jókòó ẹ mọ̀ kúrò ńbẹ̀ ẹ já máa bá lọ. mo sì ń retí àwọn ìbò ìkan ti jáde bóyá yóò tó bíi 10 tó parí ètò
wọ́n ti dé àwọn èèyàn ní kí láì fi àtọ́ omi tẹ́ fún mi mú ní o. inú omi ló sápá ìbẹ̀rẹ̀ ìbò jíjà ni o. mi ò sì fẹ́ sí omi olóòtú o. èmi náà mo ti kí n lẹ́yìn pé ẹ dákun ẹ mú mi òrùn pọ̀. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà àlejò Agbáṣàgà mi pàtàkì wọ́n ti nà ń bẹ̀ díẹ̀ àmẹ́mí tún wá fẹ́ ká tún rìn díẹ̀ sí lórí táwọn wí fún àǹfààní ẹlòmíràn tí ò mọ̀ yàtọ̀ torí oríṣiríṣi ní ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàtọ̀ wo ló ń bẹ láàrin oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò torí Yorùbá là á wọ́n sì kí lẹ́yìn bó lẹ́yìn ṣe lè ṣàpèjúwe méjèèjì tí kan ò sì ní gúnra ká tó bọ́ sórí ìkíni àwọn méjèèjì bàbá mi. bẹ́ẹ̀ ni olóòtú ẹ ṣe làákàyè náà kò ní kúrò àmì bẹ́ẹ̀. àṣẹ bàbá mi. ẹ rí oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò méjèèjì fẹ́ jọra wọn àmọ́ yàtọ̀ síra wọn méjèèjì fẹ́ jọra wọn torí oníṣẹ́ ọwọ́ àtijẹ àtimu náà ni àtijẹ èèyàn ńlá lọ́la náà ni bákan náà oníṣòwò àtijẹ àtimu àtijẹ èèyàn ńlá náà ni àmọ́ oníṣẹ́ ọwọ́ ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé bóyá àyàn láàyò tá à ń ṣe láti ilẹ̀ oníṣẹ́ ọwọ́ máa ń jẹ́ bẹ́sẹ̀ bíi àjogúnbá látọ̀ bàbá wa pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá tó bí mi lọ́mọ àgbẹ̀ ni o bàbá mi àgbẹ̀ ni o oko kòkó ń bẹ oko obì ń bẹ gbogbo ẹ̀ sì lọ jantirẹrẹ a sì fẹ́ kí kòkó yìí ṣòfò ọmọ náà wá tẹ́wọ́ gbà á ó náà máa bá sí àgbẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó máa bá sí kòkó náà máa tọ́jú oko lọ bákan náà ẹ̀yin bá jálágbẹ̀dẹ níbi tí mi ṣe ti wá aláwọn tó jẹ́ pé di àárọ̀ yìí tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ tiwa àpàdà mẹ́ta oògùn yìí ò sì ṣe ara rẹ̀. èmi gbọ́ mo gbọ́ bẹ̀rẹ̀ náà gbogbo ẹ̀yin ló fẹ́ sọ Yorùbá lọ́làṣà ó di mẹ́ta. olóòtú ọ̀dà ó gbà wọ́n tó jẹ́ bí akẹgbẹ́ wa láàjọṣe kékeré táwọn náà kúrò nílé àwọn kan kúrò lọ́wọ́ tó padà sílé torí iṣẹ́ bàbá wọn ni iṣẹ́ àjogúnbá ni wọ́n sì ń ṣe wọ́n sì ń fi ní láàrí wọ́n fi là wọ́n fi lò tó torí ẹ̀ àwọn náà kúrò ń bẹ̀ ó jẹ́ sí ọwọ́ àmọ́ oníṣòwò káràkátà òní tiwọn oníṣòwò sì rèé ibi káràkátà ó kóríṣiríṣi káràkátà wọ́n lè ra kòkó wọ́n roko lọ wọ́n ra abúlé lọ tí wọ́n bá rà á wọ́n tó tà wọ́n lè lọ́ra obì wọ́n ní obì ní wọ́n lọ sọ́jà àgbèríko káàkiri wọ́n rajà wọ́n tó tà gbá oníṣòwò káràkátà ní tiwọn oníṣẹ́ ọwọ́ àwọn iṣẹ́ tí ẹ jẹ́ pé àjogúnbá tàbí ń ta ṣe ẹ̀kọ́ ń ta àyàn láàyò tá a pé a fẹ́ ṣe ni ìyàtọ̀ méjèèjì òun náà nìyẹn báyìí ṣe káwọn méjèèjì òun náà sì yàtọ̀ síra wọn. àtúntà ìdíje ẹ ṣeun bàbá mi ọgbọ́n yóò ní dòkú láṣẹ ní àlàyé yìí ń kún fọ́fọ́ èmi náà sì rí kódà mo tún di nǹkan kan mú bẹ̀ tí mo fẹ́ náà bẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà àlejò Agbáṣàgà mi ti ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ ká mọ̀ mọ́ dàpọ̀ torí ẹlòmíràn ń bẹ bó bá ti róníṣòwò oníṣẹ́ ọwọ́ náà pè wọ́n àfikún ráńpẹ́ tèmi kàn fẹ́ fi kún gbogbo wa pé gbogbo ṣẹ́ ọwọ́ pátápátá ló ní í ṣe pẹ̀lú ọwọ́ bó bá jágbẹ̀ náà ní ọwọ́ lẹ́ẹ̀fi ṣe bó bá jẹ́ pé ọwọ́ iná lẹ́ẹ̀fi ṣe ní tí Yorùbá fi ní iṣẹ́ ọwọ́ nù iṣẹ́ òwò ó ní í ṣe pẹ̀lú kéèyàn ó fowó bí àlejò Agbáṣàgà mi ṣe fi pé káràkátà ọgbọ́n yóò wà ní ìlú láṣẹ lẹ́gbẹ̀ẹ́ bójú owó pọ́kú náà lèèyàn fi bẹ̀rẹ̀ owó lówó jẹ́ oníwòsíwòsí là á pè wọ́n pé àkànrà ránṣà aṣáàdì gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn láti ibìkan náà ni títí tí ó fi di ńlá kádániwá yóò ṣàánú fún gbogbo wa kó mọ̀ ṣèkùkù fún gbogbo ìdáwọ́lé oníkàlùkù wa tó gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé tẹ̀ sì ń gbọ́ wa jálà ẹ fẹ́ bomi ọgbọ́n fún wa mu ni àǹfààní ń bẹ fún yín láti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0 7 9 1 4 0 ẹ̀fà ẹ̀jọ 0 9 àti 0 ẹ mọ̀ lẹ́ mú mi o àwọn náà wọ́n ní bẹ́ẹ̀ bá ti wí tán máa ń Yorùbá ẹ dákun ẹ mọ bá wà pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ náà ní èèbó tó má ní pé àtàkùn àjọmọ̀ mi tó bá jẹ́ torí ti yín gbọdọ̀ má pè lónìí àmọ́ àwọn olólùfẹ́ ètò
ọdún kan méjì yóò tún ẹ dákun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ láǹfààní láti pè wá sí òun ni 079 140 68090 079 140 68090. ẹ̀yin tẹ́ bá sì ń pè wá láti ẹ̀yìn odi náà ẹ kàn ṣàfikún orílẹ̀-èdè tẹ́ bá wà ní kẹ́ pè wá kẹ́ bá wa dá sọ̀rọ̀ kẹ́ bu omi ọgbọ́n mu fún wa torí àkórí ọ̀rọ̀ nǹkan ńlá ni adániwá yóò sì bá wa ṣe lójúmọ́rí. tó ẹ ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí kìíní àwọn oníṣẹ́ ọwọ́ tó fi yàtọ̀ gédégbé tí tàwọn oníṣòwò ṣe wá rí tàwọn oníṣẹ́ ọwọ́ ìṣẹ̀ǹbáyé mo fẹ́ bá wa dárúkọ díẹ̀ lára kíni wọn bá a ti kí wọn irú iṣẹ́ ọ̀hún bá a ti kí wọn ẹ dákun ẹ mọ̀ fún kálukú àtọ́jú ọ̀pọ̀lọpọ̀ tí ẹ rántí mọ́. bẹ́ẹ̀ni oníṣẹ́ ọwọ́ tó jẹ́sẹ̀ ìṣẹ̀ǹbáyé bẹ́ẹ̀ni wọ́n sì pọ̀ dáadáa láyé lénìí wọ́n tún wọ̀ jantirẹrẹ tí wọ́n tún ń ṣiṣẹ́ náà tí wọ́n sì ń ṣe láṣẹlà. àkọ́kọ́ tó gbajúmọ̀ dáadáa babaláwo ń bẹ ń bẹ. àwọn adáhunṣe wọ́n wà ń bẹ. bó bá di tán èmi sì ẹ máa ń sọ ni wọ́n nígbà nílùú ń gba délùú oyin tá délùú tá a wà ń lo òyìnbó tẹ bá bímọ dáàrin kan tẹ̀lé bímọ mọ́ wa ní ẹ lọ ilé ìwòsàn wọ́n fún ní nǹkan kan tí ò lè yẹ báwọn bàbá tí a náà ní tí ń ṣe ń gbà náà lọ. bẹ́ẹ̀ni wọ́n ní bàbá mi. kò sí ilé ìwòsàn kò sí kankan ẹ̀kọ́ títí ayé ò tí ì lajú tó báyìí ó sì ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ni. àwọn babaláwo wọ́n wà ń bẹ̀. àwọn oníṣọ̀nà àwọn náà wà ń bẹ̀. àwọn ní a máa ń gbẹ́gi lére. bẹ́ẹ̀ bá dáàfin ọba lọ́yọ̀ọ́ rèrè oríṣiríṣi. tẹ́ bá dáàfin àdìmúlà ń fẹ́ rèrè oríṣiríṣi. tẹ́ bá dáàfin tìmí ọlọ́pàá náà lu ẹ̀dẹ̀ àwọn oníṣọ̀nà yìí àwọn ló ní iṣẹ́ wọn ni àwọn agbẹ́gilére bẹ́ẹ̀ ni àwọn náà tó máa fi awọ dára tó wọn á fawọ tó dára oríṣiríṣi. ó di mẹ́rin. agbádá ni tó ìmọ̀ owó òtún takula takula. bẹ́ẹ̀ náà tún ní àwọn akọ̀pẹ tó jẹ́ pé àwọn náà ń gun ọ̀pẹ wọ́n á gun ọ̀pẹ ibi tí wọ́n bá ti gun ọ̀pẹ láti láǹfààní àǹfààní tá a ní ń bẹ̀ náà láti rí pupa láti rí gírísì òróró láti rí ihá tàbí dáná akọ̀pẹ náà lórí yẹn bẹ́ẹ̀ la lè ní àwọn atukọ̀ náà tàbá àwọn awakọ̀ bẹ́ẹ̀ la ní àgbẹ̀ náà so a ní àgbẹ̀ kágbẹ̀ náà wà dáadáa a ní oríṣiríṣi wọn tí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ́ àwọn ìṣẹ̀ǹbáyé tó ti pẹ́ dáadáa onídìrí náà wà ń bẹ́ẹ̀ tí wọ́n ó dirun àwọn ní à ń dirun fẹ́ fún sẹ́tẹ́ àwọn ní wúrà àwọn ní à ń dirun báwọn ìyá wọn lè mí àwọn ní à ń dirun fún gbogbo wọn tó jẹ́ pé àwọn sì máa yọ dáadáa àwọn náà tó wà dàárọ̀ yìí tí wọ́n sì tún dirun bákan náà gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ti dákọ̀ wọn fún wa o ìkíni wọn lèmi fẹ́ gbọ́ bó tiẹ̀ jẹ́ méjì bó o la ti ń kágbẹ̀ bó o la ti ń kó nídìrí ẹnà bíi méjì àbí bíi mẹ́ta. bá a ṣe ń kí àgbẹ̀ ni pé inú àgbẹ̀ ọmọ dùn tẹ bá rágbẹ̀ tí ń lo oko àbágbẹ̀ tí ń toko bọ̀ àbẹ́gbẹ̀ tí ń ṣẹ́ lóko tẹ ní bàbá o àròkò bọ́dún dé o inú ó dùn ara wọn ò yá bàbá lè ní ẹ̀yà ẹ mọ̀sán ó lè ní ẹ̀yà kẹ́ ẹ gbàgbá lù mọ̀ ó lè ní kẹ́ ẹ má gbàdú lọ lé tàbí kẹ́ ẹ mùsù lọ lé torí pé kí ni ẹ fún ọ ní ìwúrí nípa àṣẹ wọn ni inú wọn sì máa ń dùn dáadáa bẹ́ẹ̀ tá a bá ló ní jìrì tá a bá tó ní dìde pé ojú gbòòrò inú tàwọn náà ó dùn àná ti dá lóhùn pé òyà á yá o bẹ́ẹ̀ ni inú wọn máa ń dùn dáadáa bá a bá dẹ̀ rí babaláwo náà tá a kí babaláwo àbọ̀rúbọyé o bá a lè kí babaláwo nìyẹn a kí babaláwo bákan náà àwọn atukọ̀ tàbí awakọ̀ a kí wọn pé ọkọ̀ àárẹ̀fọ́
àwọn akọ̀pẹ náà àwọn akọ̀pẹ àkíwọn pé ìgbà àárọ̀ o so gbogbo wọn ní kíkì wọn kí mo fẹ́ bá a ṣe ṣe kí wọn. alàgbàsó tó tẹ̀lé ní wọlé ètò Yorùbá tó láṣà ẹ̀ẹ̀mẹ́rin ló ti jáde inú omi lọ sá sí inú omi ló sá sí ẹ̀sùn mu díẹ̀ sí nígbà náà bóyá kákú fi wo. olóòtú wọn mú wọn wọlé yóò ní bá àwọn wápálá wo rẹ̀ tẹ̀ ó gbà lápá. olóòtú yẹn gan sí olóòtú ẹjọ́ mi ti lọ́pàá lè tó wọn ò ní mú mi mọ́ màá máa mú mi kó lè tó wà ní. omi ló fà á omi inú omi ló sá sí èmi wá ní bóyá kákú fi wọn wọra wọn bẹ́ẹ̀ bá kú mú bí ilé èso ò lè tẹríba fúnra wọn àbí kó wáyé. mi ò mú mi mọ́ olóòtú ẹ ṣe. ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ adániwájú tó fún yín nímọ̀ kò ní fìdílù gbà lọ́wọ́ yín ìmọ̀ yóò wá ní tòkú láṣẹ Elédùmarè àwọn kíni ṣe pàtàkì ẹ̀yin àgbà náà lẹ́ni ní kẹ́ni ṣèlú bá a bá yan adániwáyé ó di dandan kó ṣèlú ìfẹ́ wa kódà àwọn ẹlẹ́ran ara gan síra wa béèyàn bá yín èèyàn orí èèyàn ò wú. ìbálẹ̀ tẹ bá dúpẹ́ orí àná. ẹ̀rí mi ìgbà ìnímọ̀ mẹ́mi sọ pé gbogbo ẹni pàápàá jùlọ gbogbo ẹni tó bá ń fúnni ní gbóríyìn lórí ohunkóhun tó ní kálukú wa bá ń ṣe ọpẹ́ pàtàkì ló yà á mọ ọdún ní gbogbo gbà. so ìbéèrè mi tó wá kàn ní o ṣé a rí gbogbo àwọn ọ̀kíní tẹ bá wa sọ̀rọ̀ ní lórí ìjọ wa yẹ kọ́làjú gbà lọ́wọ́ wa bí kéèyàn kọjá lẹ́gbẹ̀ẹ́ onídìrí ní òsì kò tiẹ̀ mọ́ wò rárá mọ́ olómọ̀ ṣó yẹ kọ́làjú gbà gbogbo orú nǹkan báyìí lọ́wọ́ wa. ẹ̀rí olóòtú ọ̀rọ̀ ńlá kàǹkà níbẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ yìí níbẹ̀rẹ̀ tẹ́ ẹ gbé yìí àrùn kan tí ń bá gbogbo wa jà nìyẹn tó sì yẹ ká tètè wo oògùn rẹ̀. mo ní àǹfààní láti gbọ́ ọba wa kábíyèsí aláyélúwà àtìmúlà tìlú Ifẹ̀. kábíyèsí o kábíyèsí o kí adé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àmì àṣẹ káṣe ó pẹ́ lẹ́nu kése. bẹ́ẹ̀ni bàbá àkìyìn o àkìyìn ara ó máa jẹ́ o bàbá àmì àṣẹ àmì àṣẹ bàbá wa kí wa nílùú tá a wà yìí wọ́n wá ń bá àwọn fámìlì kan sọ̀rọ̀. èbó tó ti jáde. wọ́n ń bá àwọn ẹbí kan sọ̀rọ̀. àbọ̀mí omi ló tún gbẹ̀yìn wá. wọ́n ń bá àwọn ẹbí sọ̀rọ̀. ọmọ tó wá jẹ́ lára ẹbí yìí wọ́n á ń bá sọ̀rọ̀ ti Yorùbá. wọ́n á ní kó pa òwe kan. òwe mọ́ òwe náà pa. Yorùbá tó ń sọ kò dàbí Yorùbá gidi. bàbá wa ní wọ́n ń bá bàbá ọmọ náà sọ ọ́ ní ẹ̀yìn títa débì kan o ẹ má jẹ́ káwọn ọmọ yìí ju àṣà nù tí wọ́n bá ju àṣà nù tí wọ́n ju èdè wa nù àtọwọ́ yìí ló ti wá o ẹ jẹ́ á fi àṣà wa fáwọn ọmọ wa ìbàjẹ́ ń bẹ lára wa tá a wà lù òyìnbó bí àní fẹ́ kójọ àní fẹ́ kọ́mọ wa kó ṣèdè Yorùbá àní fẹ́ kọ́mọ wa kó wọṣọ Yorùbá ọmọ wa mi ò ṣe ẹ̀mú oúnjẹ wá béèrè pé oúnjẹ wo lóúnjẹ Yorùbá a kàn máa dáko àwọn oúnjẹ tí èsì oúnjẹ Yorùbá fún wa ní oúnjẹ Yorùbá ní. oníwọ̀n ẹ̀ jẹ́ wọn ibi ìgbà ń bẹ́ẹ̀ bí tí òróúnjẹ Yorùbá rí òrírí nínú ilé wọn rárá. bẹ́ẹ̀ ni àṣà àti ṣe wa kò yẹ ká tú dànù rárá Yorùbá sì rèé gbogbo tí ń bẹ ń bẹ pátápátá nǹkan òwúrí tó jẹ́ pé nǹkan tá a fi ń yangàn ni ẹ dákun gbogbo etí tó ń gbọ́ wa pátápátá nítorí òtún gbé kalẹ̀ yìí ètò gidi ni o Yorùbá ló ní àṣà o àṣà wa ẹ má jẹ́ àjù o okùn olè gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kọ́mọ níbi tó ti wá o ilẹ̀ Yorùbá la ti wá ẹ jẹ́ aṣọ Yorùbá nulẹ̀ ẹ jẹ́ aṣọ Yorùbá ń ta ẹ jẹ́ àwọ̀ṣọ Yorùbá ẹ jẹ́ àjàmàlà àti gbẹ̀gìrì oúnjẹ Ìbàdàn ẹ jẹ́ àjẹlá fún Ẹ̀gbá ẹ jẹ́ ẹ̀kọ́ àtìlẹ̀ ẹ̀jẹ̀ ẹ
ẹ̀jẹ̀ kọ́kọ́ rẹ̀ ẹ̀jẹ̀ jẹ̀bú ẹ̀jẹ̀ dòdò kiri Bẹ́ẹ̀ni o, ẹ̀jẹ̀ dòdò kiri olóòtú ní àkórí ẹ dákun àṣà ọgbọ́dọ̀ tó wà bàjẹ́ o Yorùbá ìṣe wa ọgbọ́dọ̀ tó wà bàjẹ́ bó ṣe jẹ́ nìyẹn lóòtú àgbọ́dọ̀ ju àṣà lọ. Ẹ ṣeun mo dúpẹ́ ọgbọ́n yín ò ní dògún láṣẹ Elédùmarè. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà pàápàá jùlọ abala kíkanjú a ti ṣe ojú òpó wa báyìí torí kẹ́ ẹ mọ̀ ní tò ó dàbí ẹni pé ẹ ti fẹ́ gbàgbé abala kíkanjú lónìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè wá tẹ́ fẹ́ mú ìbéèrè ní abala kíkanjú ojú òpó wa ti ń bẹ ń ṣíṣí àǹfààní ń bẹ fún yín láti pè wá kẹ́ ẹ mú béèrè tẹ́ bá sì ti gbà béèrè wa ẹ̀bùn níbi tá a ti dárúkọ síwájú gbogbo ẹ̀ ní bẹ́ńlẹ̀ fún yín láti jẹ kódà lónìí ẹ rántí pé àlejò apáṣàgà wa lọ́sẹ̀ tó kọjá wọ́n mú ẹ̀bùn ìwé ìwọlé fún ètò wọn tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ 16 oṣù tó ń bọ̀ wọ́n mú wá àga ńlá lẹ́ẹ̀dọ́kọ̀ sí ẹ jẹ ẹ mu ẹ sì láǹfààní láti ṣe oríṣiríṣi pẹ̀lú ìwé ìwọlé yìí ẹni ó bá pè wá tó gba ìbéèrè 2 nínú 3 kò wí bẹ́ẹ̀ kì í ṣe pé kẹ́ ẹ kó gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ bẹ́ẹ̀ bá gba 2 tẹ́ ẹ bá sì gba mẹ́tẹ̀ẹ̀ta ẹ rántí pé ẹ̀bùn oṣù yìí ti gbọ̀ngàn Aṣíwájú Bẹ̀lẹ̀ ó ṣì ń bẹ́ńlẹ̀ kò tí ì sẹ́ni tó ti jẹ́ lóṣù yìí bóyá onílẹ̀ wàá jẹ́ bóyá ayẹyẹ ẹ̀yìn tí ẹ̀mí kan wájú ẹ pè wá ẹ mú béèrè mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bá ti lè gba mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi kọ́kọ́rọ́ ọbẹ̀ fún yín kò sí irú ayẹyẹ àníwọ̀n tí wọ́n ti ẹ̀ ní sọ fún ọ̀fẹ́ ni òun pé wá ta ní pè wá o àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àló ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun. Èmi ni Alhaji Ọlálékan. Alhaji Sàlámù Alékùn. Àwọn fásitì rìn kí ìmáàmù mi. Ẹkú ni ẹ káàbọ̀. Àwọn nu. Yorùbá ló lágbà. Ṣé ẹ ti rí wọn? Wọ́n lómi mi. Wọ́n lómi mi. Mi ò. Tàbí àbáwọ̀ olóòtú. Ẹ ṣe. Tó ń darí ètò. Àtàwọn tó ń tì wọ́n lẹ́yìn. Ẹ ṣeun. Ètò náà wọ́n bàjẹ́. Àmì àṣẹ. Àmì ẹṣẹ bàbá mi. Ẹṣẹ màláti ẹ. Bàbá Adékọ́lá Ìbàdàn. Àwọn nù. Adékọ́lá ti wà nìyẹn o. Àwọn ní. Ìbàdàn níbàjẹ́ bàbá. Àmì àṣẹ. Alhaji Akeem Ahmadu mo dúpẹ́ o. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmì àṣẹ. Àmì àṣẹ. Bàbá mi Alhaji mo ní ṣé ẹ gbọ́ gbogbo tí màmú sọ tí wọ́n ṣàlàyé wọ́n lómi mi ó dàbí ẹni kó ti rè bété ẹ pè wá padà torí èmi fẹ́ kí wọ́n bá wa dá sọ̀rọ̀ o nígbà ìpá lómi tí mo fún yín ní pé èbó jáde ìyún ní òye mi bómi mi ò ṣe wá mọ tú èbó jáde nínú yín tí ó mọ pé àwọn èbó ń bọ́ ta ó ní òye mi ò kẹ́ dákúndábọ̀ kẹ́ bá wa dá sí i. Àló Alhaji wa sẹ́yìn lẹ́ ń pè wá padà bó ń pè mí náà látún ti ní àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọmọọba ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà òun pé wá pàtàkì ní ẹ káàbọ̀ ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ ṣeun bàbá mi abala kíkanjú lẹ já sí. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun ẹ ṣeun. À ń gbọ́ yín lágbọ́yé bàbá mi. Òǹkà wo lẹ̀mí yín mú? Ìbéèrè kẹta lẹ̀mí yín mú àlejò mi ṣẹ́ẹ̀ṣìdè àbí ṣẹ́ẹ̀ṣìdè kẹ́ẹ̀ka ìbéèrè wọn fún wọn ìbéèrè kẹta nù lọ́wọ́ wọn ẹ bẹ̀rẹ̀ láti kìíní ìkejì àti kẹta. Bàbá wa ọmọọba orí ó gbé ń dẹ́kun bàbá yín. Àmì àṣẹ. Ẹ̀mọ́kùn rèwerèwe. Wọ́n ní parí. Àmì. Wọ́n ní parí òwe yìí ìbéèrè àkọ́kọ́ parí òwe yìí gbólóhùn kan lọ̀rọ̀ òwe. Wọ́n ní ẹ parí òwe yìí gbólóhùn kan lọ̀rọ̀ òwe kí ni parí ẹ̀? Bówe bá sọ lòwe la fi ẹ ti mórógùn bọ́ta ọmọba orógùn ẹ ti ń rú àmàlà gbígbóná láfúnlẹ̀ rò fún wa gan lọ abẹ́ẹ̀kọlẹ̀ ń rò ní kó má jẹ́ pé torí pálejò mi ẹ̀dẹ̀ wọn ti wá. Ẹjẹ́ àbọ̀ béèrè ẹlẹ́ẹ̀kejì ńgbà náà òwe ti pọ́nká sọ báyìí o. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọmọba ṣé á yan
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ṣé ń gbọ́ wa? Ṣé á yan ògbúfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Ṣé á yan ògbúfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Ìkookò. Àlejò agbáṣàgà wọ́n ní kí ẹ ṣe àyàn ògbúfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ìkíní rè wọ́n sọ wọ́n léèbó ẹ sì sọ wọ́n Yorùbá. Ṣé ń gbọ́ mi ọmọ ọba? Àkọ́kọ́ lélẹ́yìí sweet potato. Kí ni Yorùbá sweet potato? Ànàmọ́. Ó tún ló kọ Yorùbá mìíràn àbẹ tún fẹ́ fún wa kejì rẹ̀. Mo ń bọ̀ Ó dáa. Ànàmọ́ lẹ mọ̀ sí. Ó dáa. Ẹ jẹ́ bá sì bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Bat ẹyẹ ni tá à ń wí yìí. Bat alẹ́ ni wọ́n sábà fò kí Yorùbá rẹ̀. Ọmọ ọba wọn ń sọ fún yín. Àdán. Ẹ ṣé ọmọ ọba. Ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹta dove. D-O-V-E. Ẹgbọ́n ẹlẹ́ẹ̀kẹta dove. Kí ni ìtumọ̀ rẹ̀ ní Yorùbá? Kí ni Yorùbá rẹ̀? Dove. D for Delta. O for Orange. P for Victor. E for Echo. Dove. Kí ni Yorùbá rẹ̀ bàbá mi? Bẹ́ẹ̀ ni. Ọmọọba ẹgbà. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ìlọ̀rí? Irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ìlọ̀rí bàbá mi? Tí Yorùbá bá ní ìlọ̀rí ló kọ ọmọ yìí. Ìlọ̀rí irú àwọn ọmọ wo ni wọ́n máa ń sọ ní ìlọ̀rí? Ìlọ̀rí. Ṣé èṣe pọ́n sọ fún yín ọmọ ọba? Ìlọ̀rí rè. Ẹ ń bọ̀ bí bò ṣé ẹ fẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n á sọ fún wa pé ẹ pọ̀. Ọ̀dà. Ọmọ tó wà nínú àpò. Ọmọọba ẹja fílẹ̀ ń bí àdéhùn àkùkù kà dáhùn rẹ̀ bá a bá parí ètò. Ìlọ̀rí ó náà lẹ́tún pè láì dẹ̀ ní ìjẹ̀kú. Òjò nìyún ẹ mọ̀ jà dàpọ̀ òjò àtà ìná. Wọ́n kàn ní kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ ni. Ẹ kẹ́kọ̀ọ́ ṣàlàyé ètò. Wọ́n ti fún wa lórúkọ ọmọ. Ó dà ọmọọba ó dà fún àní. Òun kọ́ ọmọọba wọ́n fún yín nífẹ̀ẹ́ ife glory pins ti bàbá mi wọ́n fún yín torí béèrè kalẹ̀ gbàánu mẹ́ta wọ́n fún yín mo yọ̀ǹda rẹ̀ fún yín wọ́n fún yín ṣe é gbọ́ ọmọọba ẹ ṣeun wọ́n ka gbogbo àwọn ìdáhùn rẹ̀ ẹ rí ẹ ṣeun ẹ pẹ́ fún aláṣẹ Elédùmarè ẹ ṣeun o. Àló òun pé wá orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun. Àló. Ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ká lè gbọ́ yín lágbọ́yé bàbá mi orúkọ yín àti bí tẹ́ ti ń pè wá ẹ dákun. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Bashiru Adébáyọ̀. Ọ̀gbẹ́ni Bashiru Adébáyọ̀ ibo lẹ ti ń pè wá ẹ dákun kí gbogbo láti ìlú Manchester ẹ̀yin náà fẹ́ dá sábàlá kíkanjú ẹjọ́ òun yín ó jáde ò torí béèrè ni ò kọ́ mọ̀ wá tún di pé àgbọ̀ yín dáadáa. Ọmọ ọba lẹ́dẹ̀ẹ́. Kò sì pé méjì kan náà ni ẹ káàbọ̀ lórí ètò wa Yorùbá Lọ́la Àṣà. Òǹkàwé lẹ̀mí yín mọ́. Ìbéèrè kẹwàá ohun akíkanjú lẹ fi wí èmi ni wọ́n wàá kà fún yín ọmọ bẹ̀ẹ̀dẹ̀ ni wọ́n ẹni lámọ̀ tó ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ bàbá mi ẹ dárúkọ mẹ́fà lára àwọn ewébẹ̀ tó wà nílẹ̀ Yorùbá.
ọ̀tọ̀ ní tiyín. Ẹ dárúkọ 6 lára àwọn ewébẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá ní kánmọ́kánmọ́ bàbá mi. Ewédú. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ ìgbàgbá. Ní kánmọ́kánmọ́ ni o 6 lẹ́ni ó yá o ní kánmọ́kánmọ́ àbíbò. À ń gbọ́. Ẹ̀fọ́ tẹ̀tà. Àkànní gbóhùn lábẹ́lẹ̀. Bóyá àwọn olórí ni wá ń wí fún yín ẹ̀fọ́ tẹ̀tà. Èmi ń gbóhùn o ẹ mọ̀ wulẹ̀ wá járe yín. Búre wífẹ̀ tí ń wí fún yín pé kí wọ́n ya. Ó dà ó ti pé 6 ó ti pé 6. Ọmọ ọba ó ti pé 6. Olórí ẹ ṣeun o à ń gbóhùn yín o. Ẹjọ́ kàkejì fún yín. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Rẹ́ ìsun dà sí ibú. Bí Yorùbá bá sọ̀rọ̀ wọ́n ló rẹ́sùn dà sí ibú. Kí ló túmọ̀ sí àkànlò èdè ni? Ìmọ̀ jẹjáde nínú gbólóhùn. Ṣé ìwà máa rẹ́sùn dà sí ibú? Kí ló túmọ̀ sí bàbá mi? Ní kánmọ́kánmọ́ ẹ dákun àrọ́jọ́ múso lókùn. A ní bí Yorùbá bá lo àkànlò èdè yìí wípé ènìyàn rẹ́ ìsun dà sí inú ibú, kí ló túmọ̀ sí? Bẹ́ẹ̀ ni, kí ló túmọ̀ sí? Ọmọ òwe ẹ̀dẹ̀ kò wá tán. Ẹ má wulẹ̀ gbìyànjú olórí ló tún ti fẹ́ sọ fún yín. Olórí ló tún ti fẹ́ sọ fún yín. Ṣé ká gbọ́ sẹ́lẹ̀? Ó yẹ gbìyànjú. A fún yín ìṣẹ́jú kan gbìyànjú. Nǹkan tí ò dá ló dànù. Nǹkan tí ò dá ó yí nǹkan tí ò dá dànù. Ọgbọ́n yín ò ní dòògùn láṣẹ Elédùmarè. Ẹ ti gbọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lẹ́fẹ̀ẹ́kà fún yín. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí o. Ẹ parí òwe yìí. Bí ọ̀bùn ò bá mojú eré. Bẹ́ẹ̀ ni. Kò ní mọ ibi tí ó dẹ́gbin àwọn èèyàn ti wá ń kọ̀wé òwe báyìí lórí ètò Yorùbá ló láṣà oríṣiríṣi àwọn èèyàn máa ń kọ̀wé òwe wọ́n kàn gbé parí òwe ń wá pé bó ṣe yóò rí ni ẹ̀ṣá jẹ́ àdá. Ọmọ ọba Adébáyọ̀ ẹ mọ̀ ń tà ṣe ẹyọ kan lẹ́yìn náà gbà nù 3 ó sì wù mí bó tiẹ̀ jẹ́ pé ti gbọ̀ngàn lẹ́gbàá tẹ́ ẹ lọ ṣayẹyẹ ń bẹ̀. Kódà ìwé ìwọlé àmì ẹ̀yẹ tí àlejò Abáṣàgà wa ṣe lọ́sẹ̀ tó kọjá wọ́n fẹ́ ṣe lóṣù tó ń bọ̀ ibẹ̀ lọ́wọ́ wa a sì lẹ́ bá gbà béèrè 12 fún ẹyọ kan lẹ wá gbà ń ní òye wa ẹ mọ tá a wá ṣe báyìí torí pé ti ẹgbẹyọ kan wọ́n fún yín ní ìrẹsì wa kílò 5 ìrẹsì wa wọ́n gbé kan fún yín ṣẹgbọn ẹyọ kan náà lẹgbà o àmọ́ wọ́n fún yín ìrẹsì wa torí ẹ̀jẹ̀bùn wa rí ni wọ́n ṣe gbé ìrẹsì fún yín àwọn rẹ́kọ̀dì ló yá fún yín àmọ́ fún yín ìrẹsì kílò 5 láṣẹ Elédùmarè ẹ dúpẹ́ lọ́wọ́ ìyá wa dáadáa Mírabel Òdìgì. Àmì àṣẹ bàbá ẹ ṣeun o a dúpẹ́ o. Àmì àṣẹ ẹ ṣeun àmì ẹ ṣeun ẹ̀mí wo ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àló òun pé wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàsán ìyá wa ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ní kánmọ́kánmọ́ ẹ dákun àròjọ́ múso lókun ìyá wa. Ìyá wa Tèmídire láti ìlú Manchester ìbéèrè wo lẹ̀mí yín mú lábala kíkanjú. Ìbéèrè mélòó ló kù? Ìbéèrè 3 àti 10 nìkan ló ti kú òun ìbéèrè wa gbogbo ìtókù sì ń bẹ ìyá wa. Ìbéèrè kìíní.
ìkíní gangan ló wù yín àlejò mi ẹ̀yin ló kàn láàyò ẹ kà á fún wọn. ìyá wa ti wúkọ́. Ìyá wa ìbéèrè àkọ́kọ́ kí ni orúkọ tí Yorùbá ń pe ọmọ bàbá kan náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀? Orúkọ wo ni Yorùbá ń pọmọ bàbá kan náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀? Wọ́n ní bàbá kan náà ló bímọ àmọ́ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí ló kọ tí Yorùbá ń pè é? Ọbàkan. Ọbàkan. Ọbàkan ìyá wa ẹgbà o. Ìbéèrè kejì. Ẹ má fi hàn mí o. Òwe ni ó sì lámì. Parí òwe yìí. Ẹ wà á rí tí wọ́n gbé. Orojọ́ lòwúrọ̀ òòjàre. Kí ni ìparí ẹ̀? Orojọ́ lòwúrọ̀ òòjàre. Ẹ dákun ẹ bá wa parí ẹ̀ yá wa. Orojọ́ lòwúrọ̀ òòjàre. Bẹ́ẹ̀ ni kí ni ìparí ẹ̀ yá wa? Orojọ́ lòwúrọ̀ òòjàre. Kí ni ìparí ẹ̀? Tó bá rotalẹ́ náà kò lè jàre. Tó bá rotalẹ́ náà kò lè jàre. Ìyá wa èmi fẹ́ràn àdàpọ̀ tẹ́ ẹ ṣeun. Ẹ ṣeun o. Ẹ kà béèrè kẹta. Ìbéèrè kẹta ìyá wa wọ́n ní kí ẹ ṣe àlàyé ìtumọ̀ orúkọ àbísọ yìí. Abíára. Abíára kí ni ìtumọ̀ orúkọ àbísọ yìí? Abíára àwọn tí wọ́n ń pè lábíára kí ló túmọ̀ sí ìyá wa? Ẹ dákun dábọ̀. Àwọn ọmọ tí ìgbà tí wọ́n bí nígbàgbọ́ lórí wọn ìgbà wọn sanra dáadáa. Ìyá wa ó dáa ẹ gbà béèrè kan nínú mẹ́ta ìyá wa. Ẹ mọ tá a ṣe ìyá wa. Wọ́n fún yín nílẹ̀ bàárà tí ìyá wa Mirabel Odigi kó fún wa. Ẹ láǹfààní láti pe àwọn èèyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti níbi tá a wà pẹ̀lú. Àti gbọ́ ìyá wa tó bá jábẹ̀ abẹ́ fẹ́ ṣe á fún yín nífẹ̀ẹ́ wa. Ẹ ṣeun o ìyá wa á máa rí yín bá láṣẹ Elédùmarè. Àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun. Ẹ̀yin tẹ́ ẹ fi ń bá wa. Àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Ìdáyà Adékúnlé. Olórí láàfin ó tiẹ̀ dá bẹ́ẹ̀. Èmi lèmi ò wá mọ̀ bóyá Yorùbá yín ó lámì láàka. Ẹ wo ẹ̀yin ní ẹ mú. Àwa méjìlá dáhùn béèrè lẹ́nu. Kí ló dé ìwádìí? Èmi náà dán ìrìn àti ìyàwó mi ọjà ẹ̀bùn náà mí. Àwọn àjọ dáhùn béèrè ní. Ẹ wo wọ́n kẹ̀yìn sọkọ yín ni bí n bá ti fẹ́ kà béèrè. Bí ti kẹ̀yìn sí wọn ni. Wọ́n pọ̀ ní bọ́ọ̀mẹ́rì kankan. Èwo lẹ̀mí yín mọ̀ ìyá wa? Èwo lẹ̀mí yín mọ̀? Ẹ má rẹ́rìn o. Ọkọ yín mo ti wí fún yín wọ́n kẹ̀yìn mi báyìí. Ó kúrò ní pé wọ́n fẹ́ yọ wò látàpá àbì kan. Ìbéèrè wo lẹ̀mí yín mọ̀? Èmi ló sì tún kàn tí wọ́n kà á. Ó lè yí kíní yẹn lọ sílẹ̀ díẹ̀ ká lè gbọ́ dáadáa. Ká lè gbọ́ yín lágbọ̀ọ́yé ẹ bá wa yín lọlẹ̀. Ìbéèrè kejì lẹ̀mí yín mú ìyá wa. Ọkọ ti gba ẹ̀bùn náà ní 2. Ó ti jẹ́ ẹ̀bùn. Ó ti gbà bẹ́ẹ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ rè ìyá wa. Ẹ parí òwe yìí. Ìkejì náà ní bẹ lọ́wọ́ mi. Ẹ parí òwe yìí. Tójú ti mú làá fi jọ ẹni tó bí ni. Kí ni ìparí ẹ̀yà wa? Tójú ti mú làá fi jọ ẹni tó bí ni. Kí ni ìparí ẹ̀? Ọkọ yín ò rí o. Ó kúrò ní pé wọ́n fẹ́ sáré. Ẹgbẹ́ mo kọ sí wọn. Èmi náà ní jẹ́ ìyá wa ṣe ń bọ́ sẹ́lẹ̀ kejì. Òwe ńlá lẹ pa yẹn. Òwe ńlá tún lélẹ̀. Èèyàn máa jẹ ẹni tó bí mi dáadáa. Èèyàn máa jẹ ẹni tó bí mi dáadáa. Inú àwọn Yorùbá ká lè gba pátákà mi sọ sí inú ilé. Ẹgbẹ́ fèrè ẹlẹ́ẹ̀kejì. Ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí iyán ọ̀bálé túmọ̀ sí nílẹ̀ Yorùbá. À ń pè nǹkan kan níyán ọ̀bálé. Kí ló túmọ̀ sí nílẹ̀ Yorùbá ìyá wa? Iyán ọ̀bálé kí ló túmọ̀ sí? Gbogbo wa la sì. Ọ̀rẹ́ láti mọ̀ yẹn o. Kí là á dé ẹjọ́ ra ní o? Àtọ̀lẹ́ tá mi ń béèrè o. Ọ̀rẹ́ láti mọ̀ yẹn o. Iyán ọ̀bálé ilẹ̀ Yorùbá kí ló túmọ̀ sí ìyá wa? Lọ́wọ́ kò lọ́dọ́ra o. Iyán ìbálé. Ẹjọ́ ra ní o. Iyán ìbálé tí wọ́n bá ní nílẹ̀ Yorùbá wọ́n bá
Sánlẹ̀ Yorùbá wọ́n bá yàn nílé wọ́n sì yàwó bá yàn nílé kí n túmọ̀ rẹ̀. Àlejò mi máa ń gbé òrìjò wọ́n ń gbé òrìjò fún ìyàwó wọn níṣẹ́jú mi. Àlàyé mo ṣe o. Àlàyé ló ṣe é ṣàlàyé fún gbogbo àwọn òun pé wájú ọ̀yá dáhùn túmọ̀ yẹn kí ni túmọ̀ rẹ̀. Àbọ̀ obìnrin lódìdí. Iyán ọ̀bálẹ̀ kìí ṣèbálẹ̀ mò ń béèrè ìyá wa o. Iyán ọ̀bálẹ̀ kí ló túmọ̀ sí nílẹ̀ Yorùbá? Ìbálẹ̀ nìyún gbogbo wa la mọ̀ tí ìbálẹ̀ oúnjẹ. Àwa ń pè kankan níyàn ọ̀bálẹ̀ nílẹ̀ Yorùbá kí lẹ fi lè ṣàfihàn. Iyán gbígbóná fẹlifẹli ẹ ṣeun ìyá wa. Ó dà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìn. Kí ni orúkọ ìyàwó Odùduwà? Níbi ojúmọ́ ti ṣẹ̀ wá ìyàwó Odùduwà. Ṣé ẹ fẹ́ mọ̀ dá ẹ̀wà gbà mí lọ́wọ́ àlejò? Irú ìfẹ́ ilé ìyá àrí irú ẹ̀ ni o. Èjì òwúrọ̀ ni. Ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ béèrè. Àlejò mi nísìnyí dáhùn ni wọ́n kì í lẹ́yìn. Ìyàwó Odùduwà. Àrí tí mo kẹ̀yìn béèrè mi sí wọn. Ó dáa, ẹ jẹ́ àṣẹ́bà ìyá wa. Torí pé ẹ pè wá tẹ́ ẹ dá ṣètò lónìí, wọ́n fún yín nífẹ̀ẹ́ wa. Ó kọ Yorùbá ló làṣà ń bẹ́ẹ̀ kí ẹ fi mọ mùkọ́ gbóná láàárọ̀. Ọkàn bí ni. Ọmọ ni ọkàn bí. Ọ̀dà àti parí ètò ẹ ṣe. Ayọ̀dáyọ̀ ìyá wa ẹ ṣe wá mọ̀ rí yín bá láṣẹ àdáni wa. Àmì àṣẹ ìyá wa, àmì àṣẹ ẹ ṣe wá dúpẹ́ àwọn fún ara wọn ń kú sẹ̀rín. Ká tó yọ̀ǹda yín lórí ètò bàbá mi torí pé àrí ọjọ́ mú solókùn pàápàá jùlọ abala kíkanjú kìí sábà fún aláyè àti parí àwọn ìbéèrè wa mọ́. Àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí òbí nílùú òyìnbó ẹ ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan ẹ dákun dábọ̀ ẹnu ohun àmọ̀ràn yín sí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá bá a ṣe tó àwọn ọmọ wa látọ̀yè tí wọn fi ní di àbí ìkọ́ ẹnu ohun àmọ̀ràn yín sí wọn nítorí pé òbí ni yín èmi sì ti pàdé àwọn èso yín mo rí bẹ́ẹ̀ ṣe tọ́ wọn kódà lórí ìkíni tá à ń sọ yìí ẹ dákun dábọ̀ olùkọ́ni sì tún ní yín nínú ẹ̀sìn Islam gbogbo ẹ mú tọ́lọ́run ẹ mú mọ́tàṣà wa ẹjọ́ yàwó èèyàn wípé tó Ọlọ́run ní já ṣiṣẹ́ dànù ẹnu àwọn àmọ̀ràn yín sí wọn olóòtú ẹ ṣé gbogbo olólùfẹ́ Yorùbá ló làṣà ojú tí ẹ fi ń wo wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò dẹ̀ ní di làákàyè tí olóòtú fi ń gbé kalẹ̀ Ọlọ́run ní ìbàjẹ́ pẹ̀lú ògo tọlọ́run àti ọmọ agbádùn yín dáadáa ní tí a gbé kalẹ̀ yìí ó fẹ́ dà ìgbà káwọn èèyàn rẹ̀ ní tá a bá ń sọ̀rọ̀ òwe àmọ́ Yorùbá ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ̀kọ́ là ń kọ́ gbogbo olólùfẹ́ wa gbogbo ọmọ káàárọ̀ òjíire tí ń bẹ ńlẹ̀ Yorùbá ẹ dákun ẹja fi kọ́gbọ́n o àwọn ẹni iwájú tí wọ́n ṣiṣẹ́ tí wọn ò dúró jẹ́ kí ló dé tí wọn ò fi dúró jẹ́ torí ilé tí a bá fi tọ́mọ èrì ni ó wò ilé tá a fi tọ́mọ èrì ni ó wò àṣà wa ọmọ dọ́wọ́ wa ìsọ wa mọ̀nìgbésí wa ata wa mọ̀láyé wa nígbà bá ti wá máṣà tá a ti fi kọ́ síbì kan tá a tẹ̀lé mọ́ ọmọ Yorùbá ibo là ń lọ ọmọ Yorùbá ibo là ń lọ ẹ dákun mo bẹ̀ gbogbo òbí ọmọ káàárọ̀ òjíire tí ń bẹ ní òyìnbó ẹ jẹ́ á sọ èdè Yorùbá sọmọ wa nulé ẹjọ́ ọmọ wa ó máa sọ Yorùbá ẹjọ́ ọmọ wa ó jẹ oúnjẹ Yorùbá ẹjọ́ ọmọ wa ó mọ bí a ṣe bọ̀ fágbà. Àló òǹpẹ wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ ká lè gbọ́ yín lọ́dọ̀. Ìyá wa ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè ẹ kú ànáwọ́ sí ẹ kú ìfẹ́ ẹ kú àdúrótì ẹ ṣeun mo dúpẹ́ ìyá wa ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ìyá gbogbo lé àwọn nu ìyá wa dáadáa abiyamọ àwọn pàjọ ọ̀rọ̀
ìyá àdúrà ti pọ̀ fún yín lórí ètò yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n lẹ̀ ní wálẹ̀. Bẹ́ẹ̀ni, ọwọ́ yín ò ní kásálẹ̀ àpò. Ẹ tẹ́ fún rẹsì tí ń jẹ, ẹ tẹ́ fún káàdì bí ń pè inú wọn dùn ni. Bẹ́ẹ̀ni, ìyá wa. Ìlú yẹn rí bẹ́ẹ̀ yẹn ẹ̀ máa rí dùn lọ́jọ́ alẹ́. Àmì àṣẹ. Ẹ ṣé púpọ̀ o. Kò ní sú yín ṣe o. Ẹ túbọ̀ máa tún fún wa sí, ẹ túbọ̀ máa tún ṣe kí ni oko ẹjọ́ máa lékún sí i. Olúwa máa pẹ̀lú yín mà. Àdúpẹ́ mà ẹ ṣé máa ìyá wa mẹ́rà bẹ́ẹ̀. Ajá máa wá o. Ẹ ṣeun ìyá wa. Ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ ṣeun ìyá wa. Ẹ ṣeun adúpẹ́. Àmì àṣẹ ìyá wa. Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ ní dàgbà òṣì pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun ẹ kú fẹ́. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá lọ́làṣà ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àlejò agbáṣàgà mi. Àmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa kó tó nípa kúrò lórí ètò àgbọ̀dọ̀ wọ́n sọ̀ dáhùn ẹ̀ kó ní kálukú wo lè bomi ọgbọ́n mu. Ní kánmọ́kánmọ́ àsìkò ìmúra ọdún iléyá tí ń bọ̀ lọ́nà. Ẹran tèmi ìtẹ̀wá tí wọ́n. Lọ́wọ́ tani. Lọ́wọ́ olóòtú rẹ̀. Bàbá Adékílékún torí Ọlọ́run Adékílékún. Èmi tẹ̀ tí ń wò pé bóyá bí ẹran bíi méjì mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ wá. Wọ́n máa ń fún àfa ní ìkànnì. Àyà àti tẹnu wọ́n máa ń fa ọ̀rọ̀ àfa dàbí ọlọ́pàá ní. Ọlọ́pàá wá kéré. Ó mú ní nǹkan wọ́n lọ ọlọ́pàá náà ní kíkọ́ tó mú wá. Tó ájíà gbogbo ẹ̀lẹ́ ń gbọ́ o. Gbogbo ẹ̀lẹ́ ń gbọ́ lẹ́nu ọkọ yìí o. Ní kánmọ́kánmọ́ ẹ jí ń dáhùn àwọn ìbéèrè yìí kí n sọ àwọn ìdáhùn rẹ̀. A ní kí wọ́n parí òwe yìí òun pé wa. Tójú tí mò là á fi jọ ẹni tó bí ni. Àti ṣe sí àti hùwàsí là á fi jọ alágbàwò ẹni bá wo ni òun là á fìwà àti ṣe sí jọ torí òun ló fi lé wa lọ́wọ́ àmọ́ ẹni bá bí ni ń là á fojú àti mú jọ ní tí Yorùbá gbìyànjú rò lóde eléyìí ẹ̀kọ́ oríṣiríṣi làwọn ọmọ wa mọ́ rí kọ́ lọ́dọ̀ alágbàwò pàápàá jùlọ àwọn aráàlú Èkó ní tí Yorùbá ń gbìyànjú àti ṣàlàyé fún wa nù ẹ mọ́kọ ìyẹn alágbàwò kéré o torí àti wà àti ṣe sí ara alágbàwò lọ́mọ tí mú un. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí ni yán bá lé? Ètò ògúnyàn yìí wà láti fi ọpẹ́ hàn sí àwọn òbí ìyàwó ní ọjọ́ kejì ayẹyẹ ìgbéyàwó bá a bá fi ọmọ nílẹ̀ Yorùbá tọmọ yín bá wá bá tí wọ́n ti jábàálẹ̀ rẹ̀. Àwọn ẹbí ọkọ wà gúnyán lọ́jọ́ kejì ìyán àdídùn ìyán gbígbóná ìyán fẹlifẹli wọ́n gbé lọ pé tó ẹ ṣeun o ìyán ọpẹ́ adúpẹ́ abọ́mọ yín bó ṣe yẹ ká bá a kò tí ọmọ yín ń tí ìfọwọ́kàn balẹ̀ rẹ̀ àbá ohun tí náà balẹ̀ wà fún òun bàbá mi ilé ọkọ là á sì gbé lọ láti lọ fẹ̀mí ìmúre hàn pé ẹ̀tọ́ ọmọ yín dáadáa á sì bá bó ti yẹ ká bá ẹ náà ní bàjẹ́. Kí lorúkọ ìyàwó Odùduwà olókun òní ìdáhùn rẹ̀. Ìbéèrè tó tún bẹ níwájú mi kí ni orúkọ tí Yorùbá ń pe ọmọ bàbá kan náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ọbàkan ìyá wa gbà á. A ní kí wọ́n parí òwe yìí oorun jọ́ lòwúrọ̀ òòjàre ló wá dalẹ́ ló ní kí ọba ó gbẹ́jọ́ rẹ̀ yẹ̀wò ṣé n tó rò lóòrọ̀ àwọn náà dà á pọ̀ mọ́ra wọn àmọ́ kò kàn jọra wọn ni wọ́n fẹ́ lò ó. Ìbéèrè ẹlẹ́kẹta rèé ṣé àlàyé ìtumọ̀ orúkọ àbísọ yìí abíára kí labíára túmọ̀ sí ọmọ tí oyún rẹ̀ ò tí ì hàn tí bàbá rẹ̀ fi kú tàbí tí bàbá rẹ̀ dolóògbé ìyá rẹ̀ ti lóyún bàbá wa kú ó dolóògbé ó dẹni ilẹ̀ bàbá wa bírú ọmọ wọn ní abíára torí ó sá pamọ́ sára kò tí ì hàn bẹ́ẹ̀ ni tí Yorùbá gbìyànjú àti sọ. A ní kí wọ́n dárúkọ ewébẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n dárúkọ rẹ̀ fún wa ebòlò ewúro amúnútutù wọ̀ọ̀rọ̀wọ́ ó pọ̀ lọ sùà bẹ́ẹ̀. Àwọn ewébẹ̀ tí ń ṣara láǹfààní. Bẹ́ẹ̀ ni ojú gbogbo ẹ̀ ló dáa kódà sọkọ yọ̀kọ̀tọ̀ náà ń bẹ. Ìbéèrè kejì kí ni ìtumọ̀ àkànlò èdè yìí ré ìsun dà sí ibú ohun tí Yorùbá ń gbìyànjú àti sọ pẹ̀lú eléyìí ni kí ènìyàn ṣe òwò àìpé bí ẹni pé ẹni tí ò ní púpọ̀ kó wá kó kékeré tó ní kó máa dà sínú ọ̀pọ̀ lóde òní tápọ̀lọpọ̀ ni wàá mọ̀ sọ ni pé n ò lè máa bomi kànga sínú òkun ohun tí Yorùbá ń gbìyànjú àti sọ ré ìsun dà sí ibú kí ènìyàn ṣe òwò àìpé tàbí kó na ọwọ́ onínàkúnà ohun tí Yorùbá ń ṣàpèjúwe ni parí òwe yìí bí ọ̀bùn bá mojú eré
ó yẹ kó lè mójú owó tí Yorùbá ń gbìyànjú àti sọnù. Parí òwe yìí, gbólóhùn kan lọ̀rọ̀ òwe, ìparí rẹ̀ rèé: ẹni bá lọ́gbọ́n lórí kì í sọ̀rọ̀ púpọ̀, ọ̀rọ̀ àsọjù ìsọkúsọ àmọ́ jẹ jáde. Gbólóhùn kan lọ̀rọ̀ òwe. Tẹ́ bá sì ṣàkíyèsí lóòótọ́ gbogbo àwọn olóyè wọ́rọ̀ jù pápápápápápá nígbà tí ń sọ ọ́ jù náà ìsọkúsọ ọmọ jẹ jáde. Ṣé àyàn ògùn fún àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Bat, àdán, dove, àdàbà, bàbá mi gbà. Irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ìlọ̀rí? Ọmọ tí ìyá rẹ̀ ò ṣe nǹkan oṣù mọ́ kó tó lóyún rẹ̀. Bóyá ọmọ tí gbogbo àti òbí pé wọ́n lè bímọ mọ́, wọn kò ṣe nǹkan oṣù mọ́ tí wọ́n wá lóyún rẹ̀. Irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ o ni Yorùbá ń pè ní ìlọ̀rí. Tó àlejò agbáṣàgà mi pàtàkì àti fẹ́ yọ̀ǹda yín, àmọ́ ká tó yọ̀ǹda yín, kò sẹ́ni tó bá wórí ètò Yorùbá ló láṣà tí wọ́n lọ lọ́wọ́ òfìfo. Èmi wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ẹrẹ́bùn ẹ̀yin lẹ ní tìyín ni fúnpa tí ẹ pè yín pé ẹ jẹ́ wa, ẹ má bínú díẹ̀ báyìí ó kú òní pé kò tó nǹkan àwọn oníjẹ́ bẹ́ẹ̀ kí ni ọwọ́ mi kò sì wá tó nǹkan, àmọ́ níbẹ̀ ń bẹ bó ṣe rí náà ẹ bá wa tẹ́wọ́ gbà ká tó wá yọ̀ǹda yín ẹ dákọ̀. Ilé ọwọ́ tèmi àti kò papọ̀ nínú túmọ̀ sí pé kò sì fún aláǹfààní láti jẹ́ kéèrò wa náà jọra. Kí lè ròyìn nípa ètò Yorùbá ló láṣà tẹ́ ẹ ti dákun dábọ̀ ẹ̀sùn lè fún wa ká tó yọ̀ǹda ní bàbá mi. Yorùbá ló láṣà. Èrò mi nípa rẹ̀ ni pé ilẹ̀ ẹrù tẹ́ fi gbé kalẹ̀ wá yíwo lọ́wọ́ yẹn ni pé bí àláwo lọ́wọ́ èrò wo lọ́wọ́ tẹ́ fi gbé kalẹ̀ ẹ wá gbé kalẹ̀ wá jẹ́ àǹfààní tí gbogbo wa ń tẹ́wọ́ gbà. A bọ́ sórí ètò fún wọn pè wọlé agbóhùnlura wọn àti lọ́gbọ́n kọ́ńbẹ̀ ẹni pé ọjọ́ ọ̀la ètò yìí ọjọ́ ọ̀la ẹ̀ ó ti gbòòrò ọ̀rẹ́ ti débi tí kí ni ó ti kárí ayé ó ti tìlú mọ̀ká ètò tó ṣe kí ni ètò tó yẹ kó kún fún ọgbọ́n àti èmi kan wábílẹ̀ ní gbogbo tí ọjà wo òwe tèmi náà tún ti mú lọ léra ìgbà tó máa fi mo ti tọ́wọ́ òsì pèlè fi jẹun tó Olúwa máa fún iṣẹ́ so yìí ó tún tẹ̀lé yín dé kólóbó mi ti ṣiṣẹ́ kàn ní àbọ̀ tó tún tẹ̀lé yín dé padà. adúpẹ́ lọ́wọ́ alàgbà so ẹ máa jọ lọ lé padà. adúpẹ́ lọ́wọ́ olóòtú ọwọ́ tí ó dúró àwọn tí wọ́n jọ ń ṣe ètò yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀bùn tẹ́ fún wa ọwọ́ yín ò ní kàn ṣàyà. Àmín àṣẹ. A lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá sí ètò yìí. Ẹ ṣeun o adúpẹ́ ojú òní tì yín o. Àmín àṣẹ. Aya Adítẹ́rù ni a bá wọn kí yín. Ká bá wọn dúpẹ́ Olúwa máa dúpẹ́ fún yín o. Àmín àṣẹ. Yorùbá ló làṣà. Aya Adítẹ́rù àti bàbá wa Adítẹ́rù ilé yín ò ní jóná. Àmín àṣẹ. Àmín àṣẹ. Ọ̀nà yín kò ní dàrú. Àmín àṣẹ. Wọ́n ní tabalá mẹ́ni ọ̀dà làá máa mú. Òkè òkè dẹ̀ ní lọ́wọ́ afúnni gbé. Lókè lókè lẹ́ẹ̀mọ̀ lọ. Àmín àṣẹ. Lókè lókè lẹ́ẹ̀mọ̀ lọ. Èèyàn kì í gbá sàálù rẹ̀ tàbásà abíta ti wá kó gbé lárugẹ kó wá lọlẹ̀ láéláé wọ́n máa mọ̀ọ́ká ni ìlú mọ̀ọ́ká òtúpọ̀ ò ní yọ ká yóò mọ̀ rí bẹ́ẹ̀ làwọn náà ò ní yọ kí wọ́n mọ̀ rí ìràwọ̀ yóò mọ̀ tàn alẹ́ tàn kárí ayé Ọlọ́run wá ní ipa yín ní kékeré o Ọlọ́run ní fà ìsàn kò ní fi dé mọ́lẹ̀ Ọlọ́run ní dalẹ̀ irú àtò ètò yìí àṣà Yorùbá Ọlọ́run ajọ́ ọmọ ọ̀gá sí àwa gan bá ṣe wà yìí á tó wọlé àdúrà á máa ṣe kánrin kése torí pé kí ni ọmọ Yorùbá pàtàkì lèmi o ìlú Ẹdẹ mo sì ti wá a sì mọ̀ túmọ̀ àṣà wa a sì mọ̀ túmọ̀ èdè wa ìtẹ́ kí tẹ bá dé ìlú míì wọ́n tẹ bá dé ilẹ̀ Brazil tẹ bá dáhùn létí léjìká báyìí wọ́n á ṣé wọn ní Ọ̀ọ̀ni ń kọ́ Aláàfin ń kọ́ àwọn náà tún pàkájà wọ́n pàkájà sọ wọ́n tún ka ẹsẹ̀ fá tẹ bá dé Kúbà náà bákan náà ni Yorùbá ti rìn jìnnà ẹ dákun gbogbo wa pátápátá ẹ má jẹ́ àjàsá wa nù Yorùbá làṣà mo dúpẹ́ o Olúwa bá dúpẹ́ fún yín àǹfààní tẹ fún mi inú mi dùn gan-an pé kí n wá tó tọ́ wá dá sètò yìí inú wa dùn àwọn náà ti kọ̀gbọ́n àkóyè ń bẹ̀ Olúwa máa pẹ̀lú wa o. A máa rí yín bá láṣẹ Elédùmarè ẹ pẹ́ fún wa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé ẹ dàgbà ẹ dògbó láṣẹ Elédùmarè ẹ wò ó abala mẹ́ta gbòógì la gbé kalẹ̀ fẹ́tò Yorùbá ló láṣà
abala àkọ́kọ́ labala onírun wa tẹ́ ẹ ti ṣàlàyé fún wa abala kíkanjú níbi táwọn èèyàn ti ń mú béèrè tẹ àwọn sì ń dá ṣètò abala ẹlẹ́kẹta labala mòye àwọn tí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tó ti gbé débi tó lámìlàaka àmọ́ ń fọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn abala mòye ńlá fẹ́ rọra gbé wọlé àwa yọ̀ǹda yín tọkàntọkàn gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà ẹ ṣeun bàbá mi àmàrí yín bá láṣẹ lẹ́dùnmáre àlejò amòye wa pàtàkì tòní olùkọ́ni àgbà Ustaz Larry Azeez Ajágbémọ́gẹ̀fẹ̀rí kò sẹ́nikẹ́ni tó gbèlú Ìbàdàn tí ò mú ọkọ̀ pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá bàbá mi ò ṣe tí ń bẹ lórí ètò àló bàbá mi ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Maaleykum salam wa rahmatulahi wa barakatuh. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà bàbá mi. Ẹ dàgbà ẹ dògbó ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ dákun dábọ̀ ká tó máa bá ètò lọ. Ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé ẹ dákun. À ń gbọ́ yín bàbá mi. Àmì àṣẹ bàbá mi. Àmì àṣẹ bàbá mi a máa rí yín bá láṣẹ Elédùmarè. Àmì àṣẹ bàbá mi àmì àṣẹ. Àmì àṣẹ bàbá mi. Àmì àṣẹ. Ẹ dàgbà ẹ dògbó ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ sórí ètò wa èmi mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà nínú wọn ti ń dùn pátápátá. Tó bàbá mi ẹ júwe ara yín fún gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi. Torí èmi mọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ náà ló sì mọ̀ yín àmọ́ ẹ já ṣe lẹ́nu onípọ̀nlá àti gbọ́pọ̀n ẹ júwe ara yín fún wa ẹ dákun dábọ̀. Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ ṣeun mo dúpẹ́ Alhaji Ọlánrewájú Abdulazeez Ajágbémọ́gẹ̀fẹ̀rí ẹ dàgbà ẹ dògbó láṣẹ Elédùmarè tó bàbá mi ọmọ ìlú ilẹ̀ Yorùbá wo gan ni yín torí a mọ̀ pé ìlú Texas lẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ará Amẹ́ríkà lẹ́yìn àmọ́ kó tó di pé ẹ dèrò ará Amẹ́ríkà ọmọ ìlú ilẹ̀ Yorùbá wo ni yín bàbá mi. Ìbàdàn paraku láì láwọn lùmọ́là nínú rárá. Ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè. Tó bàbá mi ẹ dákun dábọ̀ ìbáṣepọ̀ wo gan ló wà láàrin ẹ̀yin àti ìmáàmù àgbà ọ̀jẹ̀ nílùú Ìbàdàn bàbá wa dáadáa Ajágbémọ́gẹ̀fẹ̀rí ìbáṣepọ̀ wo ní bẹ láàrin ẹ̀yin àti wọn torí orúkọ a máa jọra wọn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àmọ́ láàrin ẹ̀yin àti wọn ìbáṣepọ̀ wo ní bẹ láàrin ẹ̀yin méjèèjì ẹ dákun dábọ̀ bàbá mi. À ń gbọ́ yín o bàbá mi. À ń gbọ́ yín. Àló bàbá mi ṣe ń gbọ́ wa lágbọ́yé mo fẹ́ rí àrídánilójú pé ẹ ṣì ń bẹ lójú òpó. Àló bàbá mi à ń gbọ́ yín o mo ní ìbáṣepọ̀ wo ló ń bẹ láàrin ẹ̀yin àti máàmù àgbà Ajágbémọ́gẹ̀fẹ̀rí ẹ dákun ẹ̀ náà bẹ́ fún wa. Àwọn làtẹ̀gùn tẹ́ ẹ tẹ̀ wá sáyé àwọn lòkùnfà tó fà yín wálé ayé.
ẹ ṣeun ipò wo wá lẹ wà láàrin àwọn èso wọn ẹ dákun dábọ̀. ẹ̀yin làkọ́bí ẹ̀yin ni di àkọ́ṣẹ́ wọn ẹ wá ní dàgbàyà láṣẹ Elédùmarè a máa rí yín bá láṣẹ adániwáyé gbogbo bí tẹ́ ẹ ti dé táyé ti ń fẹ́ yín ọmọ aráyé ò wá ní bu omi ìkan sínú ibẹ̀ láṣẹ Elédùmarè tó bàbá mi ẹ bá wa ṣàlàyé fún gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá Lọ́làṣà tó orúkọ tó gbajúmọ̀ káàkiri ni kí ni ìtumọ̀ adágbe mọ́kẹ̀pẹ̀rí ẹ dákun kí ni ìtumọ̀ rẹ̀ ẹ dákun ẹ já gbọ́ lẹ́nu yín. Adágbe mọ́kẹ̀pẹ̀rí. bẹ́ẹ̀ ni. Àwọn tó ta Ọlọ́run. Àpèjì ìdíwà. Yorùbá náà là ń retí ìbá túnṣe wá pàdé èbó yìí náà ni ẹ̀yin ò sì mú mi báyìí káàbà láàbí mo tún fẹ́ yín náà lómi lórí ètò ni torí àlejò agbáṣàgà mi lómi ló fà á. bẹ́ẹ̀ ni. Àwọn tí wọ́n bá ti fọ́ dédé Ọlọ́run. Wọ́n sì ní nígbà máa ń pè wọ́n. Òmọ́lọ́run. Ṣé Kírísítẹ́nì wa àtọ̀ pé wọ́n ti lò ó? Àwọn tí sọ pé kò fọ́ àwọn. Bẹ́ẹ̀ ni. Àtẹ̀yàn wọlé wọn ní ṣáwọ́tì. Ẹ pariwo láwọn tí ò mọ Ọlọ́run. Ẹ ṣeun a máa ní yín bá láṣẹ Elédùmarè ẹ dákun bàbá mi ó ti tó bí ọdún mélòó tẹ́ ẹ ti ń ṣe iṣẹ́ olùkọ́ni nínú ẹ̀sìn Islam tẹ́ ẹ ń tọ́ àwọn èèyàn sọ́nà tẹ́ ẹ ń ṣí òye tẹ́ ẹ sì ń fi ọ̀rọ̀ Al-Qur'an tẹ́ ẹ fi ń bọ́ wọn yó ó ti tó bí ọdún mélòó bàbá mi mo mọ̀ pé a bí yín sínú rẹ̀ ni o àmọ́ ó ti tó bí ọdún mélòó tí ẹ̀yin ti ń lá àwọn èèyàn lọ́yẹ̀. Láti pín ní sí ni bàbá ti ń mú yín káàkiri. À ń gbọ́ yín o bàbá mi. Lẹ́yìn gangan fúnra ara yín ti wà lẹ́nu ẹ̀ báyìí. Ẹ ṣeun. Àmọ́ ni yín bá láṣẹ Elédùmarè kò wá ní sùn yín kò ní rẹ̀ yín. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ó dáa bẹ́ẹ̀ iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn tó fi lọ́mọ lọ́wọ́ pàápàá jùlọ iṣẹ́ téèyàn ń ṣe fún adániwáyé iṣẹ́ tó lérè ni kò wá ní sùn yín kò ní rẹ̀ yín láṣẹ Elédùmarè. Tọ́ àwọn rẹ́kọ̀dù ṣe ti ṣe àwọn rẹ́kọ̀dù kọ̀ọ̀kan tó jẹ mọ́ wáàsí oríṣiríṣi tẹ́ ẹ ti ṣe. Ní ayé òjò tí àwọn àríṣe rẹ́kọ̀dù. Àwọn àgbà òṣè rẹ́kọ̀dù. Àgbàwọ̀. Orí ẹ̀rọ ayélujára àwọn iṣẹ́ oríṣiríṣi àtàwọn wáàsí oríṣiríṣi ń bẹ ń bẹ. Bẹ́ẹ̀ ni. Kán rí káàkiri àgbáńlá ayé ẹ̀rọ ayélujára ní gbogbo ẹ̀ ti lujára mọ́ra wọn lápapọ̀. Ẹ ṣeun. Wọ́n lè mọ̀ kó mọ̀ di pé àgbọ̀ ń parẹ́ o. Ọgbọ́n yóò ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè. Tó bàbá mi ìkíni àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò òun làkórí ọ̀rọ̀ wa lónìí tá à ń jíròrò lé lórí.
ẹ̀yin náà ẹ dákun dábọ̀ ẹ bomi ọgbọ́n mu fún wa nù rẹ̀ kí lè ròyìn nípa àkòrí ọ̀rọ̀ yìí ẹ dákun dábọ̀. à ń gbọ́ yín o. mo ní ìkíni àwọn oníṣẹ́ ọwọ́ àti tàwọn oníṣòwò òun là ń jíròrò lé lórí lénìí kí lẹ̀yin ní láfikún sákòrí ọ̀rọ̀ yìí ṣé ohun tó dáa ni ká máa kí àwọn oníṣẹ́ ọwọ́ àtàwọn oníṣòwò níkíni abínibí wa tilẹ̀ Yorùbá ṣé ohun tó dáa ni bàbá mi. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè. tọ́ ìbéèrè tó tún bá wájú mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àmọ̀ràn gan leléyìí kì í ṣèbéèrè gan ní pàtó àmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn aráàlú òyìnbó lórí ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá torí ìlú Amẹ́ríkà orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn náà wà àmọ̀ràn wo lẹ ní fún wa báṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ò ṣe ní dohun ìgbàgbé ẹnu wọn àmọ̀ràn yín ẹ̀nà sí wa kí gbogbo owó fetí gbọ́ bàbá mi ẹ dákun dábọ̀. ẹ ṣeun inú mi dùn ara mi sì yá gágágá torí olólùfẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó lẹ̀yìn fún ara yín. bẹ́ẹ̀ ni ká padà táwọn ṣẹ̀báyé tọ́pọ̀lọpọ̀ ń wọnú oko lọ tí wọ́n ń dágbẹ̀ tí wọ́n ń dáko káàkiri tí wọ́n ń di àgbẹ̀. bẹ́ẹ̀ ni. ká mọ́ ṣàmúlùmálà ká mọ́ tọ́jú èpè ká fẹ́ fi jèrè tó ní láárí. ẹ ṣeun. bẹ́ẹ̀ni 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 bẹ́ẹ̀ni. lákòótán ká mọ́ sọ̀wọ́ ọmọlúàbí wa nù. ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè. tọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí irú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ọ̀rọ̀ yìí ìbéèrè ní ṣókí ni ṣùgbọ́n ẹ dákun ó ṣe pàtàkì àmọ̀ràn wo lẹ ní fún gbogbo ẹlẹ́sìnmẹ̀sìn àṣà tiẹ̀ yàtọ̀ sí tèmi tiẹ̀ náà yàtọ̀ sí tèmi ẹ̀sìn mi yàtọ̀ sí tiẹ̀ lórí ìbáṣepọ̀ láàrin gbogbo wa síra wa tẹ́lẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tí ó mọ bá ẹlẹ́sìn Islam ṣe tẹ́lẹ̀sìn Islam tí ó mọ bá ẹlẹ́sìn ìgbàgbọ́ tí gbogbo owó mọ pèrè pọ̀ ṣe àmọ̀ràn wo lẹ ní lórí ọ̀rọ̀ ìyẹn dákun ó ṣe pàtàkì ó ṣe kókó torí onímọ̀ níyín ọgbọ́n yín ò sì ní dòbú láṣẹ Elédùmarè ẹ dákun àmọ̀ràn wo lẹ ní fún gbogbo wa. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ìṣọ̀kan wà. tí bàbá Jágbe Mọ́gèbìrí ti lọ ṣèwàásù. bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ni yàtọ̀ ìyàwó ìkankan náà ni. bẹ́ẹ̀ni. Ní wàhálà wa láti ká ẹ̀ ẹsẹ̀. Ẹ ṣeun bàbá mi lágbára elédùn. Ẹ ṣeun ẹ ṣeun. Dókítà àti ẹ̀kọ́ wá síra wa. Wọ́n lórí wọn bọ̀ lọ́ọ̀kan náà ní kòkó méjì. Bẹ́ẹ̀ni Méjì ẹgbẹ́ méjì o. bẹ́ẹ̀ni Kò wá sàlàyé. Ìgbàlúwà ọlọ́ọ̀kan náà la. Máa lè rí ìṣẹ̀yẹ. Ẹni tẹ́ ẹ̀ lè rí ni. Àlọ́kàn wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọkọ̀ tẹ́sí. Tó sọ̀kan àyà gbogbo wa. Bẹ́ẹ̀ láyé ni. Ó tó sọ̀rọ̀ ló fi ọkọ̀ tó lọ. Bẹ́ẹ̀ni Ọ̀rọ̀ ló fi ẹlẹ́nu kó tó lè sọ. bẹ́ẹ̀ni arínúróde olùmọ̀ràn ọkàn. Kí wọ́n jà bọ̀. Àwọn tí wọ́n mọ̀ lọ́wọ́. Ara wọn jà bọ̀. Bẹ́ẹ̀ni bàbá Wọ́n bá ti dúró. Ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Bàbá lè tẹ ẹni tí ò gbàgbọ́. Wọ́n sọ̀rọ̀ kó gbàgbọ́ nínú òlédè kó gbàgbọ́ padà sí kó gbàgbọ́ fún ẹ̀. Bẹ́ẹ̀ni Wọ́n sọ̀rọ̀ òótọ́. Wọ́n sọ̀rọ̀. Nígbẹ̀mọ́. Wọ́n wá ní gbogbo yóò máa wọ́n fẹ́ sí ọ̀rọ̀ ọ̀pá náà ni. Ẹni tó ń ṣépè. Ẹni ẹ̀dá náà ni. bẹ́ẹ̀ni bàbá mi. Ẹ̀dá náà ni. Náà, a ní láti gbé ara jọ. Ká fi bára wa lò. Ìfẹ́ sì làkọ́dá òfin ohun tí gbogbo ẹ̀yin bàbá wa sọ nù. Kó tó wá dípa yọ̀ǹda yín lórí ètò Yorùbá ló làṣà ọgbọ́n yín ò ní dòbu. Èmi gan rí oríṣiríṣi ọgbọ́n tabua kọ́ nínú pàápàá jùlọ ìtẹ́ ẹ̀ṣẹ̀ sọ ní ìsìn fún àǹfààní gbogbo wa. Ẹ̀mí ìṣọ̀kan ìrẹ́pọ̀ kó wà láàrin gbogbo wa. Ká tó yọ̀ǹda yín ẹ dákun dábọ̀. Orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn tí ń wò wá tẹ̀sí tí ń gbètò Yorùbá ló làṣà. Kí lè ro yín nípa ètò Yorùbá ló làṣà yìí gan-an? Kẹ́ ẹ sì dákun dábọ̀ ẹ súre fún wa ká tó yọ̀ǹda yín bàbá mi. Yorùbá ló dà sí. Ẹ̀fún àwọn ọ̀pá Àmì àṣẹ bàbá mi. náà ní àná ìfẹ́tẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmì alhamdulilayi. Àmì àṣẹ. Ọmọ àtọmọ tí wọ́n mọ ilé bàbá lè ní iṣẹ́ àdílẹ̀ àtiwájú wa ṣe ń ṣe foundation. Bàbá síbẹ̀ ilẹ̀-èdè Nàìjíríà ọ̀dà Yorùbá ọ̀sùn. Dára. Ẹ ṣeun àmì. Ẹ ṣeun mo dúpẹ́. Àròjọ́ Mùsùlùkù ó wu ni ká jẹun kó pẹ́ lẹ́nu. Àmọ́ gọ̀ǹgọ̀ tẹ́ ń wò yìí ó ní ò jẹ́. Tó aláàjì mi ẹ ṣeun aláàjì mi Ọlárẹ̀wájú Azeez Ajágbémọ́kẹ̀pẹ̀ yìí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ kú fọmọnìyàn ṣe. Pàtí ẹ pè yín ẹ sì dá wa lóhùn. Lágbára dániwáyé gbogbo ibi tẹ́yin náà bá ti ń pè lẹ́tí wọn gbọ́ ohun ìdáhùn láṣẹ Elédùmarè. Ní kanlẹ̀kùn tí ò ní níṣìí wọlé láṣẹ òṣòkè. Ẹ dàgbà ẹ dògbó ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ bá wa nu ohun ìkíni wa ẹ rán sí gbogbo àwọn olólùfẹ́ yín lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn-ún. Ẹni kí wọ́n máa darapọ̀ mọ́ ètò Yorùbá ló làṣà kí gbogbo wa ká sì máa rí ọgbọ́n kan bí òmíràn kọ́. Gbàgede ọgbọ́n ni oníkálukú wa náà ọgbọ́n wo ní dògbò. Tó ayọ̀ǹda yín lórí ètò wọn nígbàgbọ́ pé bàbá tún pè yín ẹ tún darapọ̀ mọ́ wa láṣẹ Elédùmarè. Ẹ ṣeun o iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí yóò mọ rìn láṣẹ Elédùmarè ẹ pẹ́ fún wa. Ó dàbọ̀ bàbá mi ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ kú fọmọnìyàn ṣe. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé pátápátá ó wù mí kéèyàn kan gba ìwé ìwọlé ti àmì ẹ̀yẹ tó ń bọ̀ lóṣù tó ń bọ̀ ìtàlejò agbáṣàgà mi ti jíìnì mi G+ award àmì ẹ̀yẹ wa òní tíkẹ́ẹ̀tì òun ni wọ́n gbélẹ̀ ìwé ìwọlé ni ìwé ìwọlé àwọn olóyìnbó ló pè ní tíkẹ́ẹ̀tì òun ni wọ́n ní ká fún gbogbo yín ẹni tí ò wá jẹ́ n ò tí ì mọ̀ á sì tọ́jú rẹ̀ bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ èèyàn kó gbà béèrè méjèèjì
tí ó láǹfààní láti lè lọ wò ó tí wọ́n wà ń bẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n ti lò pọ̀ fún un lágbára dániwáyé èmi fúnra mi náà wọ́n lọ ọbẹ̀ èmi náà á darapọ̀ mọ́ ètò gbogbo wa lájọṣe láṣẹ Elédùmarè ẹnìkan kan ní òsì ní pẹ̀pẹ́ tó èmi fẹ́ máa fẹ́lẹ̀ mo fẹ́ máa fi ṣèlọ àròjọ́ músolókùn èyí ọjọ́ ìsinmi gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ẹ ṣeun oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọwọ́ tó ń jẹ ẹgbọ́n mi yékéyéké mo dúpẹ́ lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ mi tí wọ́n da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn tẹ́ sì fi gbọ́ wa lágbòye mo dúpẹ́ lọ́wọ́ àlejò agbáṣàgà mi mo dúpẹ́ lọ́wọ́ àlejò amòye mi ní pàtàkì jùlọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé tẹ́ darapọ̀ mọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn onígbọ̀wọ́ wa ẹ ṣeun ẹ kú fẹ́ kú fọmọnìyàn ṣe lágbára dániwáyé iwájú lọ̀pẹ́ ibi tí oníkálukú ó mọ̀ rí mo fẹ́ fi orin yìí mo fẹ́ fi dágbére fún yín Yorùbá ló láṣà orin Alhaji Abbas Akande Ògbésèré bàbá mi ẹ̀gbọ́n wa dáadáa bàbá mi ni wọ́n aṣíwájú ni wọ́n ń bọ̀ lórí èdè láìpẹ́ ọjọ́ iwájú lọ̀pẹ́ ibi tí wọ́n mọ̀ rí ẹ kú gbádùn lu Amẹ́ríkà so gbogbo ẹ̀yin olólùfẹ́ tó Yorùbá ló láṣà orin Alhaji mo fi ń dágbére fún wa ẹ má gbàgbé o G+ award jíìnì mi àmì ẹ̀yẹ jíìnì mi ń bọ̀ lóṣù tó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Dániwáyé Bùkọ́lá Adétẹ̀rùn lèmi jẹ́ mo fẹ́ máa fi lè mo fẹ́ máa fi ṣe lọ ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní ayẹyẹ káyẹyẹ ẹ pè wá ká ṣe olùdarí ayẹyẹ yín láṣẹ Elédùmarè kò ní sí wa kò ní rẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ fọ̀rọ̀ gbóríyìn sílẹ̀ iwájú lọ̀pẹ́ ibi tí wọ́n mọ̀ rẹ̀ fún òní jọra mi lójú o gbogbo wa àjọ máa bẹni láṣẹ Elédùmarè àwa là ń fi lè ṣe lọ láṣẹ Àdániwáyé á ti padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun ire o. Yorùbá ló láṣà Yorùbá ló láṣà ọmọ Yorùbá.